ẹ̀yin èèyàn ẹ wò ó ọ̀rọ̀ yìí ti kọjá bá a ṣe rò ó. Ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí lára àwọn ọmọ ìlú ẹkùn tí olóyè Sunday Igboho tó kó lọ sí Old Ọ̀yọ́ National Park, ǹjẹ́ ẹ mọ̀ pé ìbọn ti ba ọ̀pọ̀lọpọ̀ báyìí o. Ìbọn ti ba ọ̀pọ̀lọpọ̀ báyìí o. Kì í tún wá ṣe àwọn ìlú ẹkùn nìkan. Ẹ rí i pé láìpẹ́ yìí gómìnà Ṣèyí Mákindé jáde ó ní àwọn ará ibí wọ́n pa sójà o. Ó ní wọ́n pa ọ̀gá sójà o. Bákan náà bí ìròyìn tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní wọ́n pa lára àmọ̀tẹ́kùn náà. Ẹ rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wípé olóyè Sunday Igboho nìkan ló àwọn sójà wà ń bẹ̀ o, àmọ̀tẹ́kùn wà ń bẹ̀, ìlú ẹkùn security network ti olóyè Sunday Igboho àwọn náà wà ń bẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn agbésùmọ̀mí yìí wọ́n ti ṣe léṣe nínú àwọn ọmọ ìlú ẹkùn tí olóyè Sunday Igboho kó lọ o. Wọ́n ní wọ́n pa lára àwọn àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ ni wọ́n tún pa lára àwọn sójà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ẹ wò ó, mo fẹ́ kẹ́ wo fídíò ìdópin kẹ́ gbọ́ bí Àwíkòkó ṣe analyse ẹ̀. Ẹ rí i pé omi á bọ́ lójú yín o. Nítorí pé kí ni olóyè Sunday Igboho òun kàn volunteer láti ṣèyí ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé pẹ̀lú gbogbo ìṣòro tó lóyè Sunday Igboho tó ń dojúkọ nínú igbó yìí pẹ̀lú àwọn ọmọ tó kó lọ, àwọn ọmọ ọlọ́mọ táwọn náà níyàwó tí wọ́n lọ́mọ sílé, ọ̀pọ̀lọpọ̀ níṣe náà tún sì ń bú lóyè Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá kì í ṣàkókò tá a máa bú Sunday Igboho rèé o. Bẹ́ẹ̀ ni àkókò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ babaláwo tẹ́ ẹ mọ Ògún, àsìkò tó yẹ kẹ́ máa pè wọ́n rèé pé ó yá ẹ̀fẹ̀ lè kọ́ra ẹ̀jẹ̀ lè sẹ́nu. Àsìkò yẹn rèé ẹ̀yin wòlíì ẹ̀yin àfáà ńláńlá nílẹ̀ Yorùbá, àsìkò tó yẹ kẹ́ máa gbàdúrà fún àwọn olóyè Sunday Igboho àtàwọn sójà àtàwọn àmọ̀tẹ́kùn àti gbogbo other security agency tí ìjọba pè pé kí wọ́n wá tákù àwọn agbésùmọ̀mí rèé o. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ àwọn agbésùmọ̀mí yìí àwọn náà láwọn agbódegbà tiwọn nítorí pé kì í ṣe pé bóyá ń kàn déédéé àtáàkì ìlú ẹkùn o. Tẹ́ ẹ bá ń gbọ́ pé àwọn èèyàn wọn lè ambush wọ́n ti ń fọ́ ẹ̀mọ̀ ó ṣeéṣe kán ti máa rí èèyàn fún wọn lọ́wọ́ pé báyìí ni ibi tán fẹ́ gbà o, àwọn ìlú ẹkùn ti dé o, àwọn náà gbà òun yẹn bọ̀, àwọn yẹn náà ṣe báyìí o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká parapọ̀ ká máa gbàdúrà fólóyè Sunday Igboho àti àwọn ọmọ tó kó lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ká máa gbàdúrà fáwọn sójà sí wa àtàwọn àmọ̀tẹ́kùn gbogbo àwọn security agency. Ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kẹ́ ẹ gbọ́ gẹ́gẹ́ bí Àwíkòkó bó ṣe analyse ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ ọwọ́ yín tẹ̀ fi ń bá wa kílìkì lé, ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ó ti lé lóṣù kan táwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ti wà nínú igbó lọ́dọ̀ àwọn tí kì í ṣẹ́bí wọn. Bó bá jókòó la lọ ọkàn wọn balẹ̀ pa á délé láti lọ́jọ́ ta fẹ́ délé. Bójò bá ń pani lọ́nà àjò ọkàn wọn balẹ̀ wípé ó níye ìṣẹ́jú tí ó fi pani mọ́. Bí tójò bá sì rọ̀ tójò bá dá èèyàn lọlé èèyàn ò rí pààrọ̀ aṣọ. Àwọn ọmọ ọlọ́mọ nínú igbó wọn wá dẹni táwọn ajínigbé ń tì káàkiri tí wọ́n ń wọ́ níwọ̀kúwọ́ tí wọ́n ń tì lọ́pọ̀pọ̀n nínú igbó àbí máa ń ṣe àwọn kọ́ ọbẹ̀ ni. Àwọn agbófinró ni wọ́n ń sá káàkiri ẹni tí ń sá káàkiri ò nílé nìyẹn. So olóyè Sunday Adéyẹmọ Igboho sọkàn akẹ́. Mo gbọ́ pé wọ́n ti wà nínú igbó láti bí ọjọ́ bíi mélòó kan pẹ̀lú àwọn security outfit tiẹ̀ láti lọ gba àwọn ọmọ ilẹ̀ ń gbé káfọ̀ tó ń wẹ òsì káfí òsì wẹ ọ̀tún ní jẹ́ kó wọ́n mọ́. Gbé kí ọ̀tún fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún lọ́kàn ọmọ Adéyẹmọ bí wọn ò bá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù. Ìgbòho wo wípé ọmọ olówó nìkan kọ́ ló yẹ kó sun àsùntàpá, ọmọ tálíkà náà tọ́ sí ìgbé ayé tó dáa. Eléyìí ló jẹ́ kí Igboho wọnú igbó lọ. Unfortunately ròyìn tí mò ń gbọ́ báyìí kò múnú mi dùn báwọn agbésùmọ̀mí yìí wọ́n kọlu olóyè Sunday Adéyẹmọ Igboho. Ẹ má bínú ìwọ̀n bẹ́yìn tẹ́ bá wà online tẹ́ bá lórí ọ̀fẹ́ àti bá mi pín program yẹn ẹ bá mi pín táàyè rẹ̀ bá yọ tó rẹ̀ ọ̀fẹ́ bá wà ẹ bá mi pín.
mo bá àwọn tó bá wà láǹfààní àti rè so pápápá mo fẹ́ ṣe mi ò ní ju ìṣẹ́jú 5 péré lọ mọ́. So ìròyìn jẹ́ ilé tó bá yín lọ́kàn jẹ́, mo sì rí àwòrán àwọn tó farapa tí wọ́n sì ṣe pé àwọn kan fara gbọgbẹ́ ìbọn láàrin àwọn èrò ẹkùn. Ṣé ìgbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lọ́jọ́ yé wa wípé lórí ọ̀rọ̀ ìjínigbé ìdàlúrú tó gbàlú pé ó lé nígba ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn tó pàdánù ẹ̀mí wọn. Ṣé ìgbàgbé màmá sọ wípé ẹni tí ó yẹ lórúnkún tí ó rẹ́rìn yóò sunkún kó tó rẹ́rìn látàrí ìjínigbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ń ṣòfò. Iléeṣẹ́ ológun ti fara gbá ń bẹ̀, ọ̀gá sọ́jà pàdánù ẹ̀mí ẹ̀, gómìnà Ṣèyí Mákindé sọ bẹ́ẹ̀ pé torí ẹ̀ ló jẹ́ káwọn re-strategize ọ̀nà wo làwọn fi gba àwọn ọmọ ìkàlẹ̀ lálàáfíà. Kí wá sí gbogbo ara èèyàn náà ló lè gbà á ká máa retí wọ́n kún adé wọ́n rí wọn gbà. So ní gbogbo àfihàn wà bá ṣe wà yìí la fi retí di àsìkò tá a retí yìí. So kí ló gbé mi wá náà ni pé ká wà nínú àdúrà. Mo nígbàgbọ́ pé àwọn tí ìbọn bà kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ dáwọ́lé wọn, nǹkan kò ní ṣe wọ́n lágbára Ọlọ́run, nǹkan kò ní ṣẹ̀mí wọn ò ní sọ́rí olórí káwòdì ó gbé tiwọn lọ, nǹkan kò dẹ̀ ní sún ẹ̀mí olóyè Sunday Adéyẹmọ. Ìgbòho kò ní comfort zone ẹ̀ torí láti gba àwọn ẹ̀mí ẹlẹ́mẹ́là, olórí ò ní kú sípò kà. Ìròyìn tí mo gbọ́ náà lélẹ́yìí, bandit ambush Sunday Igboho security team in Oyo forest, several injured. Ǹjẹ́ mo lè gbéròyìn yẹn sùn? Mi ò tó bẹ́ẹ̀ láti gbèsè oorun oníkùn mi. Suspected cross-border bandits have ambushed a security team led by Yoruba Nation activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, during an operation at the Old Oyo National Park, leaving several members of the squad injured at gun battle. Ìyẹn fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho hàn gẹ́gẹ́ bí akọni lójú ìjà. Like I always say, aràn ní bá ní débẹ̀ ni kò ní tì yín síwájú. And I do tell him, bọ̀dá ẹ̀mí yín làwa fi ń mí. Bó bá lọ rálì tí ń bá lọ, ẹ̀mí ẹ̀ ni mo fi mí lọ o. Ìgbòho wà ń bẹ̀ lọ jẹ́ kí n lọ o. Méje dánrú ẹ̀wù bọ̀ bá sí ń bẹ̀. So kọ́ lọ nínú ẹ̀kọ́ bá dáwọ́ láwọn èèyàn yìí kí nǹkan kan mọ́ sí wọn. Kọ́ lọ fún alálàáfíà ara tó péye. The attack occurred during a security mission conducted by Igboho's private security outfit, Iruekun, which had entered the vast forest reserve to track down and flush out suspected kidnappers and bandits believed to be operating within the area. Lemọ́lemọ́ ni Igboho ń jẹ lẹ́nu. Ẹja wọnú igbó lọ báwọn kìnìún yìí ká lé wọn kó ń bẹ̀. Initially ká ní níbẹ̀rẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ti support wọn. Kò ní rí bó ṣe rí ìsà, kò ní rí bó ṣe rí ìmà. Kí lọ́nà ìjọba àpapọ̀, kí lọ́nà ìjọba ìpínlẹ̀, ká fọwọ́ ìwọ lọ́wọ́ fi mọ́. Ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ́ kó sì ó fún ọ̀tún. Àpé security agent kúnjú òṣùwọ̀n. Ṣùgbọ́n always ńlá nílò ara wa. Ẹ̀gbọ́n Yorùbá ní ara ò lè dá àrà dá. Àfi tí ara bá fẹ́ dáràn lókù. Wọ́n ní ara ò lè dá àrà dá nílò ara wa. We need one another. Àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé all hand must be on desk. Àbígbò náà ṣe sọ, ẹ̀yin grammarian. So Ìgbòho kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ lójú ogun. Nǹkan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọ́pọ̀ ó jáde padà. Lágbára Ọlọ́run. Kò sẹ́ni tó máa sọ́rí olórí inú yín táwòdì ó gbé tiẹ̀ lọ. Because iṣẹ́ tí ò lówó oṣù kí láfẹ̀yìntì. Kò sẹ́ni tó promise yín lówó, kò sẹ́ni tó promise yín salary. Ẹ̀mí yín lẹ fi jì. According to information made available after the operation, the security team deployed drones to identify criminal hideouts and gather intelligence on the movement of suspected armed groups inside the forest. Ìgbòho ọ̀lọ́lọ́wọ́ òfo. Pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ lọ. Wọn ò lọ lọ́wọ́ lásán, wọn ò lọ pẹ̀lú complaint. Wọ́n lọ pẹ̀lú drone. Kí wọ́n mọ bí táwọn jàǹdùkú yìí wà. Wọn ò lè máa dúnkòkò mọ́ wá ń lẹ̀ wà náà. Gbogbo àná ẹ̀kọ́ láyọ̀lẹ̀ gbogbo akọ́lá gbọ̀wọ́ lẹ́rán. Àwọn tán bá wá gbìyànjú tán jáde tán láyà. Kò sí nǹkan méjì tó yẹ ká ṣe fún ọjọ́ pé ká support wọn lọ. Ẹ ń bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú.
ó wà ní comfort zone ẹ tó bá sọ̀rọ̀ against wọn ó fẹ́ dààmú. So however, the operation reportedly turned violent when the team encountered heavily armed men believed to be members of cross-border criminal networks. Kí ni wọ́n pè ní cross-border criminal network? That is, àwọn tí ò kí ń ṣe tilẹ̀ yìí tán wá láti bòmí. Gbogbo àwọn Lákúráwá, gbogbo àwọn wọ́lọ́wọ́lọ́ àbí kí la pè é, gbogbo àwọn Seyi Malam tí wọ́n jẹ́ ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n kóra wọn jọ ní north east àti north central àti north west ni wọ́n ń darí wá sí south west tán wá finú gbó tí wá ṣe bùgbé. Ìgbòho dẹ̀ ní kò sáàyè fún wọn ká flush wọn kúrò ńbẹ̀. Akíkanjú kan ò lè dógun sẹ́bí ọ̀bá sá láti lẹ́yìn fún. Akíkanjú ní Ìgbòho bó láti ṣàtìlẹ́yìn fún ó má tà. Àwọn tí wọ́n bá ìṣèjọba ní ó tọ́jú wọn. Bí wọn bá rí ìtọ́jú sí kò ní bomi tútù sáwọn èèyàn mí lọ́kàn. Sọ̀rọ̀ ọ̀run láti ṣe láì faragbọ́fà láì farapa. Sọ́jà gangan sí wọ́n farapa wọ́n gbọgbẹ́. Ọ̀pọ̀ àwọn sọ́jà lẹ́mí wọ́n ti ṣòfò lórí ọ̀rọ̀ jínigbé lórí ọ̀rọ̀ àwọn bandits yìí. So kẹ́ni kankan má fi ẹnu ẹ̀gàn pé irú ẹkùn àbí Sunday Igboho àgótọ́ gbọ́n sásá ìbí tí mú wọn pa láwọn sọ́jà tí wọ́n ní every facilities tí wọ́n need tí wọ́n ní back in state government and federal government tí logistic wọ́n complete tó ní backbone tó ní root ambọ̀sibọ́sìn group tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló kó wọn sòdì ló finance wọn àbárẹ́ ni tó repo sí mọ́tò wọn tán fi ń káàkiri ni sáré ni tó fún wọn lówó tó ra nǹkan sí wọn lọ́rùn tó ra ń jẹ lásán ránṣẹ́ sí wọn àbómi lásán gbogbo àwọn tán lọ yìí kò sọ ọmọ kankan nu wọn náà àwọn ọmọ tán jí kó yìí o. To be members of cross-border criminal networks, the suspected bandits allegedly opened fire on the advancing security operatives, leading to a fast exchange of gunfire. That means irú ẹkùn pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ń súnmọ́ ibi tán wà. Òun náà nìkan ló fi wáyé ló fi di pé wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún wọn. Ibi tó yẹ ká má sọ̀rọ̀ jù àwọn ẹ̀gbọ́n wa tán ti lọ tipẹ́tipẹ́ káwọn ti dé. Several members of the Iruekun security squad were said to have sustained gunshot injuries during the confrontation, although the exact number of casualties was not immediately disclosed. The incident has once again highlighted growing concerns over the activities of criminal elements operating in forests and remote communities across part of the southwest region. Sáà wò wọ́n ràn ni. Wọ́n dé sí wa lọ́rùn sáà wò wọ́n ràn sáà kàwọ́ gbéra ni. Sáà náà níjà fitafita, bọ́n ti ẹ̀ pààyàn ń bẹ èèyàn náà gbìyànjú. Adìẹ gan gbọ́jọ pé ó pò sí, màálù gan ó kọ̀kọ́ gbìyànjú díẹ̀. Sólù àdìẹ ọkàn wa ya sùn dọ̀wẹ́ kalẹ̀ ni, wọ́n bá ti gbé dé náà á sì wàá sùn kalẹ̀ dé pé ó tó ẹ máa rẹ̀ lọ. Confirming developments surrounding the attack, Oyo State Governor Seyi Makinde said preliminary investigations by state security agencies indicated that the assailants were suspected cross-border bandits. Agbọ́ pé suspected cross-border bandits ni wọ́n. Ṣé torí pé wọ́n cross border yẹn dọ̀sí mi ìwé pàgbára ò lè ká wọn tàbí kò sọ́nà tá fi lè mú wọn tàbí kò sọ́nà tá fi lè ṣẹ́gun wọn tàbí kò sọ́nà tá fi lè kojú wọn tàbí kò sọ́nà tá fi lè bá wọn jà. Kí ló dé tá fún Sunday Igboho ní backup tó yẹ ní backing tó yẹ ní tí yóò jẹ́ ìwúrí àti kóríyá fún. Ọ̀pọ̀lọpọ̀ volunteers ló support àwọn sọ́jà lókè ọ̀yà. Kí ló dé tí volunteers ò lè support àwọn sọ́jà ní south west? Sọ́jà nìkan ò lè dá sí àjọmọ̀ gbogbo àjọmọ̀ bẹ́ẹ̀. Kágbá ní kágbá lọ́nà bàtà fi dún káwọn kan bá gba ìsàlẹ̀ wọlé káwọn kan ó gbòkè wọlé káwọn kan ó gbọ̀tún wọlé káwọn kan ó gbòsì wọlé. Bá a ṣe lè ṣẹ́gun wọn nìyẹn. The governor noted that security agencies were continuing investigations into the incident and working to identify and apprehend those responsible for the attack. Ní ìdí kan apprehend wọn. Apprehension wọn kí ni yóò ṣe fún wa? Wọ́n bá mú wọn ní ìsìn náà fi wọ́n wá kí láfi sásùn wọn jẹ ni. Àní kí wọ́n ṣe láyé hyperbole sínú gbóǹbẹ̀. Àní kan kó wọn jáde àní kó wọn jáde náà. Ẹ̀yanjú wọn ẹgbọ́n ọmọ jáde ní tá a sọ fún yín nìyẹn. Ogún ọdún lẹ́yìn ìpìlẹ̀ wèrè. The operation was reportedly part of ongoing efforts aimed at combating kidnapping, banditry, and other violent crimes in and around the Old Oyo National Park. Old Oyo National Park ọ̀nà so tóbi tó bẹ́ẹ̀ ni. Kí la wá ń fi ṣe láti ẹjọ́ yìí? Kí ló yẹ tá a fi dáko? Kí ló yẹ tá a fi sọ̀gbìn? Kí ló yẹ tá a clear gbogbo tó wà lára àdéhùn? Gómìnà kan ló clear 1 million hectares of land. Governor of Niger State ó gbé katakata ó bònú 1 million hectares of land. Wọ́n fi dáko
ilẹ̀ ń bẹ ní Odò Ọ̀yọ́ National Park ń bẹ yẹn ẹ̀dẹ̀ fílẹ̀ nígbó kìjikìji wọ́n wá sọ bẹ̀ níbi tán ti ń jiyàn gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè fi dáko kí wọ́n gbé nǹkan bẹ̀ lọ kí gbogbo bẹ̀ ọmọlẹ̀ lọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ìpínlẹ̀ Oǹdó ìjọba ìpínlẹ̀ Èkìtì gbogbo àwọn igbó tó wà nílẹ̀ yìí kí la fẹ́ fi ṣe. báwọn kan bá sọ pé ilé àwọn ni ẹ sọ fún wọn wípé kán fi ṣe nǹkan kan tí wọn bá dẹ̀ fi ṣe nǹkan kan kán jọ̀wọ́ ẹ̀ fúnjọba. bá àwọn tó fẹ́ sápamọ́ sínú igbó tí wọn bá rí ibi sápamọ́ sí kò síbi tí wọ́n fẹ́ gbé èèyàn wọ̀. tìmí gbà tí wọn bá yọ páàtì lára mọ́tò tó bá rí ẹni tí ó tà fún tí ó fi sí mọ́tò tiẹ̀ ni ó tó jí ni ó tó máa jí lemọ́lemọ́. ọ̀sá lè jí mọ́tò Mercedes lè jí páàtì Mercedes Benz wa kó wá fi fún un ní àkúrà. tó bá dẹ̀ gbédé tí n bá sọ pé ń rà ò ní lè jí mi mọ́. Eyewitness accounts. Okay, Old Oyo Park, an area that has repeatedly been linked to criminal activities in recent years. Tó bá jẹ́ ìjọba tó nírònú dáadáa, ibi tí wọ́n ti ń link mọ́ criminal activities in recent years, ó túmọ̀ sí pé kì í sọdún nìkan láti wá nǹkan kan fi ṣe. Ẹ̀ ń ká ilé tẹ́ ti ń bá àwọn ajínigbé, ẹ̀ ń wo. Inú igbó tẹ́ ti wá ń gbọ́ pé wọ́n ń jiyàn bí wọ́n ń kó àwọn èèyàn lọ síbẹ̀, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sóhun. Oko etílé ládìẹ lérò, oko ẹsẹ̀ kúkú ládìẹ lè nìyẹn. Ilé yára yín lára láti wó láti bìlúlẹ̀ láì máa ń dẹ́n tó nílé tó jẹ́ pé àwọn tó jiyàn gbé wọ́n rẹ̀ ti bẹ̀ ni ẹ̀ sáré bìlúlẹ̀ inú igbó tán ti ń jiyàn gbé lòún lọ sálálú yìí. èmi rò pé ẹ ti kó katakata ńlá tì í ní lórígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ pé kán sàmọ́ bóun ẹ̀ lọ tó bá tó sáà kan ẹ̀ débi táwọn èèyàn wà. Eyewitness accounts shared on social media indicated that drones were actively deployed during the operation to scan difficult terrain and identify possible criminal camps hidden within this forest. Security analysts say the use of area surveillance technology reflects the growing reliance on intelligence-led operations in tackling insecurity, particularly in dense forest environments that often provide cover for armed groups. Inú igbó tó bá kí, God bless you sir, Mr. Adedoyin Adeyiga, God bless you sir, mi ní wáyé tí. Inú igbó tó kí, inú igbó tó dí, òun náà làwọn èèyàn ráyè sápamọ́ sí. Ibi tó bá dílẹ̀ fún máa ń dúró sí, ibi tó bá di láyàn máa ń ráàyè sápamọ́ sí, ibi tó bá mọ́ kò sí ibi tí ó dúró sí ńbẹ̀. Bẹ́ẹ̀ bá kunlé funfun, bẹ́ẹ̀ fún bá dúró sáré ẹ̀ tètè identify ẹ̀, òun kò tètè mọ̀ pé ẹ̀ tètè róhùn, yọ sàwọ́ gbogbo míì lọ. Nígbà táwọn èèyàn kan ò rí ibì kan dúró tó jẹ́ pọ̀dọ̀ tiwa wọn wá ń rọ̀gbọ̀ kúlé. Ọjọ́ mélòó láṣẹ lè dà, Ọlọ́run ràn wá lọ́wọ́. Farm groups. As investigations continue, residents of communities surrounding the park have called for increased collaboration between security agencies and local vigilante groups. Ẹ jẹ́ rí Sunday Igboho àti Ìrù Ẹkùn gẹ́gẹ́ bí one group of local vigilante group. Let's give them the support they needed. Yes, ẹ jẹ́ rí wọn ní ìrírí pé okay o, ẹ jẹ́ mọ́kàn kúrò níbi pé Ìrù Ẹkùn ni àbí Sunday Igboho ni, ẹ jẹ́ gẹ́gẹ́ bí ìsọ̀wọ́ vigilante kan because ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún yòó ṣe kékeré o. Yorùbá ní àìrẹ́ ní ìrànlọ́wọ́ kápẹ́ ọ̀run wọ ni. Wọ́n wá ní àkì lágbára tó kékeré sì kejì ẹni kò fẹ́ gbèrú lódò ọmọ èké ní bẹ́ẹ̀ ìwọ gangan ti gbé omi yẹn sórúnkún ọmọ yẹn wá bọ̀ tí dórí ṣé wọn nìkan lè dá tì ọgbẹ́rù mẹ́ta kalẹ̀ ọ̀fọwọ́ gbé méjì ọmọ kékeré kan wá bọ̀ gbé kan ṣé wọn nìkan lè dá gbé ìwọ̀nba tó gbéhùn náà ti kó nu tó fẹ́ gbé. So ó túmọ̀ sí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú Ìrù Ẹkùn ìrànlọ́wọ́ ńlá ni wọ́n ṣe fún ìjọba. Ẹ jẹ́ á gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ káàkiri, ẹ jẹ́ á mú ìwúlò wọn lò. Ẹ̀dẹ̀ mọ́jà dáadáa wọn o ká má fọkàn sí pé Ọ̀yọ́ lọ wà Ọ̀yọ́ òun àwọn tó ṣe léṣe yẹn lọ máa tọ́jú ẹ síbẹ̀ yín lẹ lọ síbẹ̀ sẹ́yìn jẹ́ sọ́jà ni sẹ́yìn jẹ́ nǹkan kan ni ẹ̀ ń bá fẹ́ dààmú ló lè sọ̀rọ̀ ẹ̀ o ẹni tó fẹ́ kọ́ lọ́hún dàn láàmú ló lè sọ̀rọ̀ ẹ̀ o ẹni tó fẹ́ kí irú aburú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sọ́n ló lè sọ̀rọ̀ ẹ̀ kí gbogbo wa ṣùgbà ẹ̀ ni kó má ṣù. The latest information underscores the persistent security challenges for parts of the country and the dangers encountered by security personnel and local operatives engaged in efforts to combat criminal networks operating across state and national borders. Gbogbo àwọn tí wọ́n farapa Ọlọ́run nínú àná ẹ̀kọ́ bá dáwọ́lé nǹkan kò ní ṣe. Wọ́n sọ ọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀ bẹ́ẹ̀ ni ru ẹnu ẹlẹ́rù kẹfà tí ń lọ́wọ́ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni faragbọ́fà lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni gba ìdálẹ́bìbọ̀ àdúrà kan tí mo gbà fún Ìgbòho ni kó má gba ìdálẹ́bìbọ̀ kí gbólóhùn àwí kó má jẹ jáde because àwọn tọrọ òye báyìí nísìnyí majority wọn mọ sọ pé ẹ àsọ ṣèbá ni ọmọ lọ ṣèbá ni ọmọ lọ tó bá sọ bẹ́ẹ̀ ìwọ náà bọ́ sójú ọ̀nà kó gbìyànjú ẹ̀ kó o bí ṣe dùn sí kó o bó ṣe dán mọ́rán sí àánú Olódùmarè ò ní fẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ o mo gbọ́ ní pàjáwìrì mi gbọ́dọ̀ dín mọ́ra mi sì gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀
tí n bá ti sọ bẹ́ẹ̀ yẹn tó bá ti kúrò lọ́kàn mi ara mi ó lè lílẹ̀ ara mi ó fúyẹ́ èmi náà láǹfààní àti sùn. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, you are always an akin and you love people, you love your people, you are not selfish. ó dẹ̀ kí n dá yẹn dá sọ̀rọ̀ ẹ̀, you are always there for everybody. àfi tí ò bá súnmọ́ ẹ̀ ńlọ́kù. brother wọ́n fẹ́ jẹ́ kó sú ọ ni má jẹ́ kó sú ọ. sọlọ́wọ́n afáwọn èèyàn yìí ní àlàáfíà ara tó péye. so bóyá ojú ìjọba ọ̀la wọ́n gbọ́n tá à ń sọ wọ́n support wa wọ́n máa rí effort yín. so gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ikú wa ni Ìgbòho ń kú lọ bẹ́ẹ̀ ni àwẹ̀ wa ní fara gbà lọ torí pé Ìgbòho lọ́mọ náà àwọn tán jí gbé. Ìgbòho yìí dẹ̀ sí ìrònú gbó ìrònú ilé ni ṣùgbọ́n láti kó ní comfort zone èèyàn bọ́ sínú gbó torí pé wọ́n jẹ́ ọmọ ẹnìkan gbé orí ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ ni o. ká tún tó rí irú Ìgbòho ká tún tó rí irú èèyàn bẹ́ẹ̀ yóò pẹ́ fún alẹ́ káàárọ̀ oòjíire mélòó rẹ̀ láti rírí. báwo la ṣe welcome wọn gbà tán wá sáà treat wọn dáadáa mélòó rẹ̀ látún padà rí èèyàn mélòó ló ń ṣe bí Ìgbòho tí ó fi comfort zone sílẹ̀ tí ó kórè sọ́ọ̀sì ṣẹ̀ kalẹ̀ èèyàn mélòó la rí ni mo béèrè lọ́wọ́ wa o ẹ má bínú o bóyá ẹ ti rírú ẹ̀ rí tẹ́ ẹ bá rí ìgbà wo ló wá ọdún mélòó ló fi dúró sáà support ẹ̀ sáà kún lọ́wọ́ sáà encourage ẹ̀ sáà gbóríyìn fún ṣé yóò lè tún máa ṣe Ọlọ́run ràn wá lọ́wọ́ ibi ò ní bá yín o ọfà ò ní bà wá o ìbànújẹ́ ò ní kàn wá o gbogbo nǹkan tó bá kàn láti ṣe gẹ́gẹ́ bí ìkúnlọ́wọ́ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó bá ṣàkíyèsí kan fọwọ́ sí tí wọ́n fọwọ́ sí Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó máa monitor ìrọ̀ ẹkùn ó máa coordinate ẹ̀ dáadáa àwọn Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan sílẹ̀ like follow page mi lórí Facebook Awikonko TV àti Awikonko television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Awikonko television ẹni tó ra sticker fún mi ní gbọ́ bí yín o Christopher Musa release 3,000 terrorists àwọn olórí burúkú tán wà lókè ọya àwọn eléyìí wọ́n release àwọn agbébọn rìn àwọn aṣekú orúpa ní ntí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tó sọ eléyìí ló bà mí lọ́kàn jẹ́ jù odidi gọ́vnọ̀ wọ́n arrest àwọn agbésùnmọ̀mí wọ́n gba ìbọn gba AK-47 more than 40 something lọ́wọ́ wọn kò fáwọn ọlọ́pàá dé AK-47 padà fáwọn terrorist wọ́n release àwọn terrorist kan wọ́n máa lọ Nàìjíríà yẹn ni wọ́n ti wá fọkàn balẹ̀ lọ wá ní mímì ò ní mì nǹkan kan ò ní ṣe Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹja sọ̀rọ̀ lórí WhatsApp +234-904-851-9362 +234-904-851-9362. Now, okay, who is the owner of or who is responsible for the Old Oyo National Park? Government ni federal government ló ní Old Oyo National Park according to order pé federal government ló ní. So bó ṣe wá jẹ́ pé federal government ló ní yẹn kò túmọ̀ sí pé governor state ò lè ṣe nǹkan kan bẹ̀ as far as I'm concerned bóyá state governor dẹ̀ ló ní mo sábà pé government ló ní ṣá mọ̀ pé government ló ní. So government lè ṣe nǹkan síbẹ̀ gbogbo àwọn igbó tó wà ní south west ẹ jẹ́ káwọn governor wá bá clear ẹ̀ èmi ò bá advice wọn gan pé owó tí wọ́n fi ṣe bridge kan kí wọ́n fi clear gbogbo igbó tó wà ní surroundings wa ilé ìta àti ìlú ẹ jẹ́ fáwọn èèyàn kan fi dáko ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ dáko wọn ò rí lẹ̀ ni o àwọn tó nílé ò mọ̀ nǹkan tí wọ́n fi ṣe ẹlòmíì nílé ò mọ̀ pé àwọn nílẹ̀ àwọn kan mọ̀ pé àwọn nílẹ̀ wọn ò mọ̀ tán fẹ́ fi ṣe àwọn estate náà fẹ́ tà fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó jẹ́ pé ilé ò ní débẹ̀ lọ́dún mẹ́wàá sísìn estate wọ́n dẹ̀ fẹ́ tà fún kan lè rówó kiri ń bẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́. ọ̀tá ilẹ̀ Yorùbá ó ní bá Gani Adams ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn tó fi bàbá yẹn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò rò dáadáa bàbá ẹ̀ ọ̀tá Ìgbòho tó fojú wọn tó yẹ kí Ìgbòho sá fún gan ó ní Gani Adams kí ni mo fi sọ bẹ́ẹ̀. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Ìgbòho ṣàgbéjẹmọ́wọ́ òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ òsán tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè pa àpòfà tí ibà Gani Adams ń béèrè láti jọ́ tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́nà federal government. ní èèyàn ẹ rí i pé àṣírí ti ń tú báyìí lára àwọn tó tẹ̀lé ibà Gani Adams náà ló ti ń ṣàlàyé ìdí tí àwọn OPC tí wọ́n fi gba ti olóyè Sunday Igboho ẹgbọ́n kan tó kọ́kọ́ sọ ó ní olóyè Sunday Igboho ṣé wọ nìkan lálágbára tó wà láyé ni ṣé wọ nìkan lálágbára tó wà láyé ni ó tún wá tẹnu bọ̀rọ̀ ó ní lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho tó ní freedom tán pé olóyè Sunday Igboho wá ní pé kán fóun ní approval láti wọgbó lọ láti lọ dojú ìjà kọ àwọn bandit pé approval yìí ni ibà Gani Adams ti ń béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tipẹ́tipẹ́ tí wọ́n fún pé olóyè Sunday Igboho náà ó tún wá ń béèrè lọ́wọ́ ìjọba ẹ gbọ́
ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀, ọ̀tọ̀ ní Sunday Igboho, ọ̀tọ̀ ní Gani Adams. Kí ló wá fa ìjà nínú ọ̀rọ̀ yìí? Ẹ wò, tí n bá fi fídíò yìí lẹ̀ tán tẹ́ ẹ bá rí arákùnrin nígboro ẹ fẹ́ lè yọ ẹgba tí pé kẹ́ máa nà. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká tún jọ wò síwájú sí i. Ẹ má gbàgbé, ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe lágbára Ọlọ́run, ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o. lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé wọ́n sọ pé wọ́n debunk ọ̀rọ̀ tó sọ pé o mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. Chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀, chairman local government, the executive chairman of the local government, maybe chairman orí lókè or something like that, òun náà ti kọ́ máa ṣe láti debunk ẹ̀. Kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend? Sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ, má tún pé àwọn ọmọ ìyá ẹ, má pè wọ́n lọ́lẹ̀, má mú wọn, má pè wọ́n lọ́bọ̀. Kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àwọn máa ń tẹ̀sẹ̀ pé damage control ló ń ṣe. Bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń Ìbàdàn ní ti àwọn ti Adélábù. Bẹ́ẹ̀ náà ló yẹ sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn, ìwọ ló lọ rescue, whereas àwọn police department wa, Nigerian Police Force, ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá debunk pé irọ́ òmò kankan pa ẹ̀, ó ti gbé propaganda ẹ̀ sókè náà. Bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú Inspector General of Police láti fi ṣe kíni, láti fi tara ẹ̀. Content creator ni ẹ̀ náà. Sunday Igboho yẹ tọmọ yẹ káàró òjìrì, yẹ tọmọ àwọn ọmọ aládé mọ́, a kì í ṣe ní tó lè tàn. Ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn, ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn. Ṣé nígbà tó PC fẹ́ lọ mú wákìlì, ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kínní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wọ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó. Gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni, o gbọ́dọ̀ show náà ni, o gbọ́dọ̀ ṣe content creator ni ẹ̀ náà. Ìwọ ń ṣe ẹni tí èèyàn lè òyìnbó ọmọ Yorùbá ò ní tilẹ̀ toko. Sunday horo fẹnu gba nation, fẹnu gate, fẹnu dáràn, kò ń ṣe ẹni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá. Tó bá lè kàjọ́ làwọn kan, àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀, toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́, o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wọ́n pẹ̀lú àwọn bloggers yẹn lò nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀ sìn. You are a politician. Damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀. Ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ ó scam àwọn èèyàn lọ ní. Òde ò padà dé, wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀, òsàn tó bá dé o máa wọgbó. Òde ò wọgbó mọ́, òun béèrè pa approval tí Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí. Ìwọ́de náà ń béèrè lọ́wọ́ federal government, ó ń béèrè lọ́wọ́ state government, ó wọ̀n fún ẹ. Òsàn káwọn èèyàn máa bú Gani Adams. Sórí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi dàbí àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú, wọn náà ní nísìnyí Sunday Igboho. OBC lèmi led by Gani Adams, a máa gbé kámẹ́rà káàkiri. Ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni? Ṣé wọn nìkan lálágbára ni? Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́, ètò ọmọ Yorùbá, ètò ìran Yorùbá, ìbọn ìran aládé ni wá, ká má dé ìnà pẹ̀lú. Láti bí ìgbà díẹ̀ ni ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state. Èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn, ó ní wípé ó lọ sí ìlú ẹ̀, ó lọ ń gbé kámẹ́rà, ó ń lérí fún àwọn èèyàn, ó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú ọlọ́pàá DPO tó wà ń bẹ̀, ó pẹ́ àwọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n tó bá pẹ́ àsìkò gbà kan ni wàá máa ti kó bọ́n, wàá ti pa gbogbo àwọn èèyàn nù pẹ̀lú kámẹ́rà. Àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń bọ̀ nínú ìlú ẹ̀, àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpín kí wọ́n release àwọn tí wọ́n kó. Àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda, Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀, ṣòro ojú ayé ẹ̀ ló dé. Nǹkan tó Sunday Igboho yẹ fi gòǹgò fà á. A dẹ̀ ti sọ fáwọn èèyàn pé ọ̀tá ilẹ̀ Yorùbá ó ní Gani Adams, ọ̀tá ilẹ̀ Yorùbá,
àwọn tó fi bàbá yẹn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò rò dáadáa bàbá ẹ̀ ọ̀tá Ìgbòho tó fojú wọn tó yẹ kí Ìgbòho sá fún gan ó ní Gani Adams. Kí ni mo fi sọ bẹ́ẹ̀ náà látijọ́ sátọ̀dé láti rí bó tẹ̀ tí mo jẹ́ pé Friday Ìgbòho ti lọ látijọ́ sátọ̀dé láti rí pé Ìgbòho ṣe fitafita lórí social media tí gbogbo wa rí tí Mr. Wisdom tó post gbogbo tó ṣẹlẹ̀ ọba Ìgbòho ló pè Ìgbòho ọba Ìgbòho kọ̀ọ̀kan yọ lóhùn kò parí Ọ̀nà Kakanfò tán nílọ́yọ̀ọ́ tó ló ti mọ̀ pé kò wúlò ó mọ̀ pé social media Kakanfò ni ó mọ̀ pé Kakanfò ká pé press jọ ká máa sọ̀rọ̀ ní ó mọ̀ pé cowards Kakanfò làwọn ní tí ó kó pé ó pè Ìgbòho tí ò tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó ń rò pé ọmọ kékeré ọmọ wo ni tọrọjú ọmọ wo ló fi ń wo Ìgbòho ó pè Ìgbòho pé wá gbà wá ọmọ ìlú yìí ní ẹ o wá ṣàánú wa o bó tiẹ̀ fi kò jẹ́ pé gbogbo amúpa ní Kakanfò tó dẹ̀ lóun ní 5 million ọmọ ogun lọ́wọ́ 5 million warriors gbogbo clear fún wa bí gbogbo wa rí now Ìgbòho wá dìde ó ṣe gbogbo tó ṣe yẹ gbogbo wa rí the first person tí màá kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó lọ́mọ lẹ́yìn Ìbà Gani Adams ẹgbẹ́ tó sọ ó ní fídíò yẹn ti pẹ́ ó ní fídíò 2021 ní ó kọ́kọ́ discredit fídíò yẹn ó ní báwọn èèyàn mú fáàtì wá pé ó ṣẹ̀ ṣẹlẹ̀ ni wọ́n fọ lẹ́nu bẹ̀rẹ̀ nígbà tó máa yá wọ́n tún gbé propaganda mi dìde ó ní fídíò tẹ́gbó yẹn Ìgbòho lọ́lọ́ plant àwọn èèyàn àṣẹ́ṣe ọ̀tayọ̀ kì í ga àjọká lára ó wà ṣe sorry ẹ́ Ìgbòho ìwọ náà ó kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò why are you wọ́n gbó lọ yes why now yẹn tí wọn náà wọ́n gbó lọ tó lọ́ bá Fúlàní why wá fi wọ́n lẹ́wà jẹ́ kó máa jí wa gbé Ìbà Gani Adams prepare lọ́wọ́ àbí ó wo bá Ìbà Gani Adams prepare lọ́wọ́ láti over 6 years 5 years sísè náà ti prepare láti 21 náà ti prepare wọ́n retí káwọn gọ́fúnọ̀sì fáwọn ní àpòfà ìfẹ́lá gọ́ọ̀mẹ̀ntì náà dẹ̀ kún wọn lápòfà pé yá àwọn ọmọ ìlú mi torí odidi president láyé kò ní fún yín lápòfà pé ó yẹ lọ pa Fúlàní láyé ó bá ṣe káàbọ̀ náà máa sọ sínú dọ́sbí ṣùgbọ́n ní bàbọ́n tó bá mọ ọwọ́ wẹ̀ àgbàgbà jẹun inú Ìgbòho ṣe ń gbà tó dé Ìgbòho kó security jọ ẹ bá wa professor ìyẹn dẹ̀ fún lófin DSS fún lófin n tí kò fi security ẹ ṣe rí o bá wa fi pa insurgency ni o àfẹ́ gbọ́ security mọ́ ni o nígbà tó rí kó ti ready wọ́n fún go ahead kódà tún fún ní federal ọlọ́pàá àwọn federal ọlọ́pàá tó ń tẹ̀lé nínú fídíò tí mo ṣó lọ́sọ̀ yìí jọba bá mi tún ṣú ẹ láwọn méjì kan bí mẹ́ta tí wọ́n wọ jákẹ́ẹ̀tì tó máa ń bá wọnú ibi tó bá máa wọ̀ àwọn federal police nìyẹn bọ́n ṣe wá tàná wà nulẹ̀ pẹ̀lú ẹ̀ ìbí bá wọ̀ wọ́n tó ń àwọn ẹ̀wọ̀ yìí àwọn nìyí ẹni FBI ló wà lára wọn federal bureau of intelligence bóyá FID lẹ́ni federal intelligence clinical department FID ẹ̀rẹ́ rí lógo ọlọ́pàá erin ẹ máa rí lógo ọlọ́pàá Nigeria Police Service police force ẹ máa rí lára aṣọ wọn ẹ wo lógo yẹn nítorí òkú ṣe ń parọ́ nìyẹn àbí kí ìṣàṣọ ọlọ́pàá lẹ́wọ̀ yìí bá mi zoom ẹ̀ ní òun láti gbé máa yẹn kúrò apá ọ̀tún ni ti máa yẹn lógo máa yẹn wà bẹ́ẹ̀ tẹ́ FID yẹn ń bọ̀ lára máa yẹn ní máa tó wà lẹ́yìn yẹn ẹ̀ ń fẹ́ àwọn federal police torí pé ìjọba òfin kò lẹ̀ tó máa dá ṣe FID yẹn lẹ ní lógo lápábí báyìí ẹ máa rí fẹ́ lógo pólísì lápábí kò dá ṣe ó lọ́wọ́ ìjọba ní kò dá wọnú igbó lọ Ìgbòho wá dìde ó wá lọ nú igbó inú igbó Ìwọ̀ odindi igbó Old Ọ̀yọ́ Park tó jẹ́ pé ó yẹ kó máa fi bẹ̀ ṣe tourism Fúlàní ló occupy gbogbo ẹ̀ inú Ọ̀yọ́ àtijọ́ Fúlàní ló occupy ẹ̀ ilẹ̀ Yorùbá ló wà ẹ wá sọ bẹ̀ ní igbó ẹ̀rù jẹjẹ igbó Ìwọ̀ ẹni bá wọ bẹ̀ Fúlàní àfi lánú tó bá jiyàn gbé bẹ̀ náà gbé yàn àwọn ọmọ yàwọ́ ta bẹ̀ náà gbé wọn sá lọ Ìgbòho wá ẹ wo ibi tẹ́ ẹ wò tó dàbí ìgboro yìí ìrìn 30 minutes ni wọ́n ti rin o kọ́ tó dé àárín inú gbọ́dọ̀ ẹni tí wọ́n kọ́ gbogbo sẹ́túmẹ̀tì sí ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ́wọ̀n yìí
inú ilé wọn ni tí Ìgbòho invade tẹ́lá wọn tó kó jáde bẹ́ẹ̀ kò ṣe sọ wọ́n lọ kọ́lé wọ́n fi igbó almost ibi tí wọ́n máa fi ọ̀kadà tó máa fi 30 minutes rìn how many kilometers lẹ́pẹ̀ yẹn inú igbó sí ibi tí wọ́n rìn tẹ̀tọ́ dé yìí 30 something minutes ẹ bá gbọ́ nu fídíò yìí wọ́n ṣe máa ní complete fídíò yìí 30 something minutes ni wọ́n fi rìn kán tó dé inú igbó táwọn Fúlàní wá ṣẹ́tù sí gbogbo inú igbó tẹ̀ wọ̀ yìí inú igbó Old Ọ̀yọ́ park ni igbó ni wọ́n fi kojú inú igbó lẹ́nà máa gbà tí kẹ́ẹ̀fì dé kó sí ọ̀nà tó débẹ̀ dọ̀nà kadà lọ ẹ̀ lè rí mọ́tò bẹ́ẹ̀ ẹ̀ lè rí Yorùbá Fúlàní ló ṣẹ́tù síbẹ̀ àwọn tó ń kúrò nínú igbó yìí wá gbé àwọn èèyàn nígboro lẹ̀ wọ̀ yìí Ìgbòho propaganda ni kẹsìrìẹ́sì ẹ̀ṣẹ̀ kìíní kan now àwọn ọmọ Gani Adams wá dìde gbàrà tí ìbá Gani Adams rí ìrìn tí Ìgbòho rìn yẹn tó rí tútọ́ tó ti ń pa yẹn ara Gani Adams gbà mọ́ Gani Adams wá dìde ó wá àdírẹ́sì social media ó bọ́ sórí social media ẹ wá wò mò ń bọ̀ ẹ̀ díẹ̀ ká fún wa ó tó ṣe rí ó wá bọ́ sórí social media ló wá sọ pé èmi tẹ́ rí yo èmi kì í ṣọ̀lẹ o I am not a coward nǹkan ní Yorùbá wọ́n á tí èèyàn débì kan wọ́n á yọ ṣẹ́ẹ̀kì wọ́n á tì yín lẹ́nu kan ni after Sunday Igboho rescue the people who were kidnapped by Fulanis in his hometown of Iba in his hometown Iba Gani Adams held a press conference he held a press conference he now said Yorùbá people know how to push someone into trouble àwọn Yorùbá mọ bí wọ́n ṣe ń tìyàn sínú igbó bó ṣe máa ń sọ̀rọ̀ ẹni mo ṣe ń sọ̀rọ̀ àwọn Yorùbá mọ bí wọ́n ṣe máa ń tìyàn sínú igbó wọ́n á sì ṣàpadà lẹ́yìn èèyàn àwọn nàwé gbogbo ẹ̀yin tẹ́ wà bí everyone has known me from the very beginning that I am not a coward gbogbo ẹ̀yin tẹ́ wà bí mọ̀ mi láti lẹ̀ pé bí kì í ṣojo but Yorùbá can really push you into trouble ṣùgbọ́n Yorùbá wọ́n lè fi yan sínú wàhálà òun dẹ̀ sá fún wàhálà òun rẹ̀ di wàhálà I always say that we cannot enter the bushes without getting permission from the government mo ti máa ń sáti pẹ́ wípé a lè wọnú igbó kankan láì ṣe pé ìjọba wọ́n fún wa láṣẹ never rárá o a lè ṣe bẹ́ẹ̀ I see some people asking mo wá láwọn èèyàn kan tí wọ́n béèrè nígbà tí Ìgbòho wọnú igbó wọ́n bá ń sọ pé what is the work of Ààrẹ Gani kí ni iṣẹ́ Ìbà kí ni Ìbà ń ṣe ó ṣe máa ń pèrè ní àníbà kí ni Ìbà ń ṣe gan níbo ni Ìbà wà I just say to myself mo wá sọ fúnra mi pé I say to myself that these same people will push you forward and then abandon you Ìbà Gani Adams said èmi náà wá sọ pé àwọn tẹ́ẹ̀rí yìí wákàn tìyàn sínú wàhálà wọ́n wá sápadà ẹ̀wọ̀n bá wa. gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. mi ò dẹ̀ ń bẹ̀rẹ̀ èèyàn ju Ọlọ́run lọ kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè ṣùgbọ́n ẹni tí yóò wá máa tì kọ́ máa kó máàmù dàbí lé lọ́wọ́ ọ̀nà wa yóò wá wà láìpẹ́ yẹn ń tìyàn lé ìtẹ́sọ̀ kọ́ máa wá kí ẹ̀ máa ń pẹ̀lẹ́ Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe wọ́n á fẹ́ tiẹ̀ sí wàá rò báwo tó tiẹ̀ sí ẹ wọ́n nífẹ̀ẹ́ ní ọ̀dọ́ bẹ́ẹ̀ kó há mi. àwọn lọ́yà ló wà ní ìjókòó yìí ẹ jẹ́ sọ́rí Yorùbá ṣe Gani fáyà ní nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security ní Lagos State tí gbogbo ẹ̀rọ yé lóbi lólè ṣúgà bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ gbogbo mi ó ní Gani if you don't stop this your participation on the issue of security you will be in trouble ṣúgà ní báyìí ṣe you people will be in trouble àwọn ọ̀rọ̀ mẹ́ta ní ṣúgà ní báyìí sọ fún wa rántí lè nílé ó dẹ̀ ṣe ó ṣe wọ́n wa lára nǹkan mẹ́ta bàbá yẹn wọ́n á dìbò pé àkàndọ̀ ló lọ nǹkan mẹ́ta ni bàbá yẹn sọ fún mi bàbá yẹn sọ̀rọ̀ yẹn kò pé oṣù mẹ́fà we started witnessing that problem the problem started arriving in our south díẹ̀ ọ̀rọ̀ security by involve alágbára náà ní
ọ̀rọ̀ security ta ìgbọ́ tí a gbà kúgbà lọ́wọ́ àwọn security agencies ó wà lára àwọn tó fa orúkọ OPC jẹ so jẹ̀yà ní olóògbọ́n tani tíṣà ẹ̀ àwọn ìyàtà ti jẹ síwájú òun ló ń gá ìlú wa báyìí ìwọ tó bá ti sọ bẹ́ẹ̀ kí làdé ṣe màdára àwọn tó wá ti wáyé ìmí tó bá ti ń sọ jù àájá máa fi inú ṣépè fún tó rọ́mọ̀ pé tó bá ṣe wàhálà láì pàṣẹ lọ́wọ́ gọ́ọ̀nọ̀sì àdẹ̀tí kọ́lẹ́tà yẹn mo ti kọ́lẹ́tà sáà tó lè ní à collaborate 7 of February 2024 mo kọ́lẹ́tà yẹn mo dẹ̀ copy all traditional rulers council of obas of every state including Kwara and Kogi ni o àti wá kọ reminder ní May tó kọjá yìí but Ọ̀ṣun state partially for the response Ọ̀ṣun state governor partially for the response ẹ mọ̀ báyìí response ẹ máa wà wọ́n lóṣèlú o wọ́n wá pé gbogbo ẹgbẹ́ tí mo dárúkọ sínú south west security stakeholder tó wà mẹ́rin wọ́n pè wọ́n wá pé OPC wà èmi tí mo kọ lẹ́tà wọ́n pè mí ìyẹn gbọ́ bẹ́ẹ̀ ẹ fi general lẹ̀ ẹ wá pè kọ́nẹ́ẹ̀ ṣé strategy ti general mọ̀ òun ní kọ́nẹ́ẹ̀ mọ̀ nínú ọ̀dẹ̀ wò wọ́n nígbà tó pè wọ́n ṣe kọ́nẹ́ẹ̀ tó wá ní ṣe kó lọ́wọ́ nínú ọ̀rọ̀ bá lọ́wọ́ máa sọ wọ́n lẹ́nu wọ́n ní ṣe kí wọ́n kọ lẹ́tà lọ́wọ́ ṣùgbọ́n tẹ bá ṣe tó bá yíwọ́ nǹkan tá a sì ilé fídíò gbogbo ayé àrí torí èmi à sọ̀rọ̀ mi ò gbàdúrà kó yíwọ́ torí gbogbo àwọn tó fẹ́ wò ìbọn mi ọmọ wa ní bọ́sì gọ́ọ̀mọ̀ yẹn try ó ti take step so àwọn gọ́ọ̀mọ̀ yòókù wọ́n ṣe dáadáa mo kí MD Nigeria Railway Corporation Dr. Kayode ọ̀pọ̀ ìfowópamọ́ fún ọ ní àtẹwọ́. O kárí o gbàgbé ìpìlẹ̀ṣẹ̀ tó lè lẹ́gbàá lágbára ní ẹ̀láì o gbàgbé bàbá mi o kábọ̀. If anything happen now, nobody will call you. The pressure will be on our head. Two people that was working in this one, they won't call you. And look at what happened in Esinle, Orire, Okomosho. Those people that was criticizing kill against state police. Nobody, I haven't seen one of their interview apart from the Prince Afalana, SAN. Say, no, you want state police? Without state police, there is no way we can stop insecurity in this country. You do not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The first thing, protection of life and property. After that, we'll be talking of personal issues. I'm sorry, me. Wọ́n máa gbógun jà wá ní sọ̀rọ̀ òṣèlú. Òṣèlú á lọ alájọbí ló máa kú. Àwọn àbí bàyìí nítorí pé security wà ń tà ní. Bí security wà sí ta, ìbọn ẹyọ tọ́tọ́ báyìí ó bá tẹ̀ lágbára wọn àkọ́kọ́ tẹ̀ gáì kó tó confront ẹni tó níbọn. So I commend National Assembly for now doing the job of good parliamentarians yesterday. Anything is done to be written in the book of history. Even we are only here now, by tomorrow we become an history. And I appeal to the President, the Commander-in-Chief of Armed Forces, President of the Federal Republic of Nigeria, to quickly approve and sign the recommendation, not recommendation, the law from the National Assembly, and allow the government to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police, so that our community, our state can be secure. Charlie was asking me, why do you put security as a topic? I said that was what is spreading now. That was what is happening now. That was what is affecting Nigerians. Almost every zone. Normally, 3-4 months ago, we always say, we are not safe in the west, southwest. But what happened in
I'll bring another chapter to the history of Southwest on security. And those who did not have the knowledge of history, did not know how the constitution of Nigeria is being run. You say, all the security and protection of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association, street. But when you are talking of a serious operation in the state, if you don't have a good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Lẹ́yìn bí bàbá ká sọ̀rọ̀ bí lẹ́yìn bí bàbá kó èkú wọ̀ bí egun kó wá gbọ́pà sọ̀dún dání kó wá pélẹ̀kẹ̀ síbi tó lóye kó ṣẹ́gun ṣù ti kalẹ̀. Can you imagine what an effrontery? Okay, ó sọ fún gbogbo ayé pé o kì í ṣe ọ̀lẹ accepted kò sẹ́ni tó tiẹ̀ bá gba ibà sọ̀rọ̀ kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ àwọn ọmọ ògbówó tiẹ̀ ráyè tiẹ̀ àwọn yẹn wà gbogbo tí wọ́n ń gbó lọ tí wọ́n wò pé ọ̀lẹ ní Sunday Igboho kò sí ìfúlàní mọ́nú gbóyè ṣé kò ní ní settlement ni but asabi jẹ́ka tí wọ́n ti gbọ́ pé Igboho ti dé ẹnu ọ̀nà Ọ̀yọ́ old park yẹn báyìí lè rí ọmọ òkókó nínú ìlú yẹn ṣé bẹ́ẹ̀ ni kò séèyàn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wọn bẹ́ẹ̀ wọn tó ṣe kó wọn kó sá lọ wọ́n ti gbé ńlẹ̀ wọ́n ti sá kúrò nínú ìlú yẹn. ànígbó igbó almost more than 30 minutes ni wọ́n rìn lórí ọ̀kadà tó débi tán dé tẹ̀lé yẹn. èèyàn fi bọ́ ṣé ìwà wọn dáa ṣé ìṣesí wọn dáa ni wọ́n fi igbó tó yẹn bojú kan tó lọ sẹ́tù láàrin igbó. definitely tí wọ́n bá ibi tí àwọn tó kidnap èèyàn ti wá nìyẹn. ìtàwọn tó ń kidnap èèyàn ti wá nìyẹn kí wọ́n ṣe inú igbó tọ́wọ́ wọn bá mọ́. gbogbo àwọn tó criticize Igboho ibi tí àwọn tó ń kidnap èèyàn lọ́yọ̀ state ibi tí wọ́n fi ṣe ibùdó sí Igboho dé yẹn ló wà tẹ̀lé yẹn wọ́n ti kẹ́rù wọ́n ti sá lọ wọ́n ti gbọ́ pé Igboho ti wà aráàlú ti ń bọ̀ wọ́n ti gbé lẹ̀ ìwọ ibà ọmọ ẹ̀dágbàdàgbà kan tí máa sọ nọ́sẹ̀nsì lẹ́nu ó wá dìde ó wá bẹ̀rẹ̀ sí ní instigate ọmọ Yorùbá against Sunday Igboho ó lè ní 419 ní irọ́ ló ń pa ìwò bí wà ọlọ́pàá mélòó ló débi tó dé yẹn láti jọ ti ń dààmú báwọn fẹ́ gbà àwọn ọmọ yẹn lẹ̀ ojú ọlọ́pàá mélòó tó débi tí Igboho ti wà yẹn lọ́wọ́lọ́wọ́ tó dé yẹn ẹ wọnú ibi tó wà kò dẹ̀ dá ṣe that is nínú mi ti ẹ̀dùn bó ṣe kinní kan bó ṣe ṣe ló ń kárí rárá ẹ̀ torí ó lè dọ̀la kan kọ́ má fẹ́ wọ̀ mọ́ lọ́wọ́ ó lè dọ̀la kan àwọn olùtẹ́rí tó wà yìí ibi tó wà yìí ó tún ṣẹ̀ṣẹ̀ wọn lóore lọ́nà ń bẹ̀ ó ní ló bá wọn gba ọmọ kan wá inú ilé tó wà bá mi fi mú léyìí nígbà tó gba ọmọ kan dé ní ọmọ yẹn bú sẹ́kún ó sì pa àwọn méjì nínú bẹ̀ Igboho dẹ̀ parọ́ ó tó fà tí mo fi wá sọ̀rọ̀ yìí màá ní tó play fídíò yẹn fún wa ṣe ká gbọ́ gbogbo àhùnjọ irọ́ tí àwọn ọmọ Gani Adams ń hun mọ́ Igboho lọ́wọ́ yìí àwọn olóṣèlú náà wá lọ instigate chairman local government Igboho ìyẹn náà wá sọ kábàkàbà tó bá lẹ́nu kí ló dé tí Yorùbá rí báyìí ń tà ṣàṣeyọrí ilẹ̀ Yorùbá ní ọ̀tẹ̀ tẹ̀gbẹ̀lẹ̀kún ní òjẹ́ ṣàṣeyọrí tẹ̀gbẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀ ní òjẹ́ láti ìṣẹ́gun àwọn Fúlàní yìí tẹ̀gbẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀ yẹn gan làwọn wá rìn láìlé ó ní wọ́n capitalize lé lórí tí wọ́n fi mú wa tó wọ́n ti rí wa bẹ́ẹ̀ náà ṣe mú wa bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé mú wa òkò nílẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé àwọn fi mọ̀ ṣọ̀kan àǹtí wọn ò dẹ̀ ṣe ń wí lẹ́jọ́ ìjà lára ọ̀tọ̀ bọ̀rọ̀ àwọn tó ń sọ́jọ́ kìíní àná pé kíba náà ó ní èsì mọ́ Igboho wọ́n ti mọ̀ pé kò lè possible ṣé ká sọ̀tọ̀ owó kan tó ju ọ̀rọ̀ kò lè possible if I want only him to be recognized in Yorùbá land àtòwọn àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ kó jáwọn nìkan láyé máa wárí fún ayé òde ẹ̀rẹ́dí àti wárí fún ọ̀lẹ ayé òrẹ́dí láti wárí fẹ́ni tí ò ṣe kankan bọ́mọdé kan bá ṣe fẹ́ dé ẹ bàbá mẹ́ àwa gbé pákó àpè lọ́pàá àwa wú àtẹ̀wé gbogbo àwú àmà mímọ tó sọ̀rọ̀ àjùlé mi àti ẹ̀ àwa tá a sọ̀rọ̀ àmà kọ́ ṣe ṣá òrọ̀ tẹ́tí bẹ́ẹ̀ jagun rè àfi bí fàdéyìn olówó ló kó gbogbo ẹ̀kú rọ́nà àbí tẹ́ gùn yìí ẹ̀ wá ní kílé pẹ̀lú Igboho lórí ẹgbẹ́ tí wọ́n wọ̀ ló wà wọ̀ ó lọ tiẹ̀ nìyẹn kò rí ẹ̀ mọ́
tó bá kú ká gbèjà àwọn èèyàn ó máa ń fíríkì Ìgbòho bí ìgbà tí owó máa ń gun olówó ni ká gbèjà èèyàn nídìí òótọ́ ẹni tán chance ká gbèjà ẹ̀ ó máa ń gun Ìgbòho bí ìgbà tó owó máa ń gun olówó ni ó dẹ́ fi tẹ̀yà abẹ́ sí ṣe ẹ tó ní pé jẹkújẹ dẹ́rì jẹ lágbẹ́ Gani Adams ẹ wá sọ̀rọ̀ ayé dọ́lẹ̀ máa wá ha bá mi play fídíò yẹn ẹ jẹ́ ká jọ tẹ́tí gbọ́ fídíò yìí o kẹ́ ẹ mọ rísè tí mo fi ń tu bí ejò bóyá. kí n tẹ̀sù àjíǹdarí ó mọ jẹ́ o mo kí ládéládé mo kí lóye lóye ya nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́nìí kò ju lórí ọ̀rọ̀ arákùnrin wa Sunday Ehoro Fẹnugba Nation Fẹnuwu Gate a fẹ́ máa la yín ọmọ Yorùbá a fẹ́ máa la yín lóye a fẹ́ máa ṣí yín lójú sí ọ̀rọ̀ ẹ̀tàn tí Sunday Igboho tó ń gbé kiri tá a bá fẹ́ ká jẹ́ ọ̀ṣàkálá nílẹ̀ Yorùbá ẹja jẹ́ ọ̀ṣàkálá tá a bá fẹ́ jẹ́ òṣòkòlò ẹja jẹ́ òṣòkòlò bọ̀ká máa ṣe bí ọ̀gà bí chameleon kò yẹ wá láàrin ọ̀sẹ̀ bíi 2 sí 3 ń sìn Igboho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity kí ló dé lẹ́nu jẹta sànà àwọn gbogbo àwọn irọ́ kàbìtìkàbìtì àti àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó pẹ̀rẹ̀ ipe ọkàn gbòógì ní nílẹ̀ Yorùbá kó máa tán àwọn èèyàn nítorí nǹkan tó fẹ́ jẹ́ eléyìí ò bójúmu àníyé máa sọ nítorí pé tá a bá filẹ̀ ká dákẹ́ pé kí o tọ́ irọ́ kó máa sọ lẹ́nìí kó máa sọ lọ́la kó máa sọ lọ́jọ́ mẹ́ta lẹ́nìí àti tí wọ́n ti ń sọ̀bọ̀ látẹ̀yìn irọ́ yẹn máa padà dòótọ́ tí wọ́n bá sí àwọn èèyàn tó máa dìbọ́ǹkẹ̀ àwọn gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà ó dà kí ló wá dé ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri. ẹ ti ní nǹkan tó dùn wọ́n sí èyí tó dùn wọ́n ni wípé Ìgbòho gba glory àwọn ọmọ Yorùbá tó gbòho lé ẹgbẹ́ tó sọ ó ní kí ló dé ṣé ìwọ nìkan ló fẹ́ máa gba glory tí bàbá àwọn kẹ̀lé káàbùkù kiri ìgbà kan lọ́nà òjú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà kan lọ́nà òjú gbogbo ilẹ̀ Yorùbá lọ lọ́nà òjú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ kódà ọ̀ọ́lẹ́ kò tó Aláàfin kò tó sí tó ṣe tó fi jóye wọn ìṣẹ́gbẹ́ Aláàfin ìṣẹ́gbẹ́ Ọọ̀ni ìṣẹ́gbẹ́ gbogbo àwọn ọba ní àná ti tẹ́tà àwọn yẹn máa ń wò ó ibà yín wà lórí ìjókòó táwọn bá fi ránṣẹ́ sí Ìgbòho ó dà Ìgbòho ò lè wà orí screen náà ti ń bá Ìgbòho sọ̀rọ̀ yín bá yín wà lórí ìjókòó gbà yẹn ó mú kẹ́kẹ́ ní lọ́dún náà bó ṣe ń jọ yẹn. They don't recognize your Iba all of us they only recognize Sunday Igboho. So ọ̀rọ̀ pé kò gba glory kiri kọ́ Ìgbòho ṣiṣẹ́ pé kò ń gba glory sọ́wọ́ pẹ́ nìkan yìí sọ́wọ́ pẹ́ nìkan bù ṣá doesn't care he's careless kò ríro kò dẹ́ṣẹ́ torí owó. Go expect anything from anybody. He's even spending his own money. Can you imagine? Gbogbo kíkọ́ tó ń káwọn boys yẹn kiri hòtẹ́ẹ̀ náà sùn káàkiri Ìgbòho. Owó ló fi gbòtẹ́ẹ̀ fún wọn o. Oúnjẹ tí wọ́n jẹ ń kọ́. He told me one on one pé 2021 tí mo rí yẹn. Olóhùn òde sọ yẹ bílíọ̀nù tó ń ná ní rally táwọn ṣe kiri. Ẹnìkan ti kọ́ sọ fún mi tẹ́lẹ̀ mi ìbá wọn lọ rally ju 2 lọ. Èmi dẹ̀ lọ àṣì ní díà ni bẹ́ẹ̀ àwọn tó lọ kọ́ wà èmi rí wọn oríṣiríṣi kúlẹ̀ ńláńlá tó fi ṣó jẹ́ everybody máa jẹ́ láì tó satisfaction. I begin to ask people tó ti ń rówó ṣe àwọn kan Ìgbòho ló gbówó lẹ̀ ẹjọ́ kí ló fẹ́ gé ṣó fẹ́ jẹ ọba ni ṣó fẹ́ jẹ gọ́fúnà ni ṣó fẹ́ jẹ president ni tó ní security Nàìjíríà ní ẹbí ilẹ̀ Yorùbá ni the funniest part ni pé kò sí ẹbí ẹ̀ kọ̀ọ̀kan mọ́ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà pé ọmọ ìyá ẹ̀ no ọmọ ẹ̀kọ́ ṣẹ̀ graduate láìpẹ́ yìí ní abroad ní Canada ní University Canada gbogbo ọmọ ẹ̀ wà lóyìnbó ó lè lọ sí lóyìnbó kó lọ máa gbádùn bẹ́ẹ̀ kò ní gba físà kó tó wọ Germany ó ní wọ́n gbé lónìí everything most of àwọn ọmọ tó bí German citizen ni wọ́n bí Canadian citizen pọ̀ nù wọ́n it's just too satisfied kò sí olówó mo tó sọ kò sí olówó kankan tó lè ṣe tí Ìgbòho ṣe ẹ wò ó nu gbógi tí ò ní kankan bẹ́ẹ̀ ní bá súnmọ́ Ìgbòho tó bá rí Ìgbòho wá gbọ́ pé ẹ kó ń bẹ̀
ṣé parcel of land tó ní ni ṣé billions tó ní lákàntì ni ṣé àṣeyọrí ayé ètò ti ṣe ni but look at him kò yàtọ̀ sí rúmi tí mi ní anything ẹ bá rí láàrin wọn bí ètò tọrọ jẹ yàtọ̀ fẹ́yìn tẹ́ máa gbé pákó kiri tẹ́ máa ká gbádáwọ̀ tẹ́ máa kó lẹ́kẹ̀ sọ́hùn tẹ́ máa wú kiri gbogbo pátí tó pè sílẹ̀ tí máa ṣó bẹ́ẹ̀ àlòbọ̀ ní lọ́wọ́ could you imagine so the difference is clear ẹni tó rẹ́dì láti jà fún ìlú àtẹni tó rẹ́dì láti máa jẹ ìlú ó wá sọ pé kò tóun nìkan ní gbogbo akólẹ́tì ló fẹ́ máa gbà òun nìkan fẹ́ máa gba ìkiri ó ti dandan àfẹ́kálayé ń fẹ́ náà àfẹ́kálò láyé ń fẹ́ òòlù òòrùn àgbáná ṣe ń pè é mọ bí Yorùbá ṣe máa ń pòwe yẹn mọ́ ó ti dandan kó máa gba ìkiri ẹ̀yin tí ẹni tó fojú burúkú wo owó rí rárá o tọmọdé tàgbà ló máa ń nífẹ̀ẹ́ owó ó ti dandan kó nífẹ̀ẹ́ Sunday Igboho torí pé ó ti ṣe tí Yorùbá ń fẹ́ fún ẹ wo bó ṣe ń risk life rẹ̀ ẹ wò lù tó lọ ẹ táwọn Fúlàní yẹn bá tọ́ bá jẹ́ kó lọ ẹgbàá ní ìtìpamọ́ sí gbogbo ibẹ̀ yẹn kọ́ tọ́ wá yọ lójijì tọ́ ti jẹ́ kó dàrin ìlú yẹn tọ́ wá yọ pẹ̀lú àwọn sophisticated weapons wọn ẹnìkan ní kò ní yìn bàbá kan ti sọ bẹ́ẹ̀ nínú fídíò ta lò níjẹta ó ní gbọ́n yóò ní yìn wọ́n mọ̀ tó jẹ́ Igboho lọ́ fi gbé lẹ̀ wọ́n wá sọ̀rọ̀ Igboho dáadáa ẹ jẹ́ kó máa bì lọ lẹ́nu ká máa gbọ́. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dènà pẹ̀lú láti bí ìgbà díẹ̀ ní ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn ó ní wípé ó lọ sí ìlú ẹ̀ ó lọ ń gbé kámẹ́rà ó lérí fún àwọn èèyàn òun sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú ọlọ́pàá DPO tó wà ń bẹ̀ ó pẹ́ àwọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n bá tó bá pẹ́ àsìkò ìgbà kan ni wàá máa ti kó bọ́n wàá ti pa gbogbo àwọn èèyàn nù pẹ̀lú kámẹ́rà àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń bọ̀ nínú ìlú ẹ̀ àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ sọ̀rọ̀jú ayé ẹ̀ ló dé nǹkan tó tó Sunday Ìgbòho yẹ fi gòǹgò fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn ìpè. ẹ̀sà abẹ́rẹ́ yìí sì kù láró ẹ̀jẹ̀ mẹ́lẹ̀ sáko láró ta ẹjọ́ pé pẹ́sẹ̀ntì wọn kọ́ ni báyìí láró ẹ̀yà láró mo bá yí ní pẹ́sẹ̀ntì kan tó sáwó eléyìí ọ̀daràn kan tó sá látàrò ó ti mọ̀ wá. You can see the man is sick. You can see he's sick. Ẹ wo àwọn aráàlú wọn ṣe jáde bá mi ṣú àwọn aráàlú tó jáde mọ́ bò ó náwọn ọlọ́kadà tó lọ bribe tó ní kọ́ wá wẹ́kọ̀ mọ́ níta ní. Ẹ wọ́n ní èrò tó jáde ṣá. Àyẹ̀lé yìí tẹ̀lé voluntarily ti dúró ní ó ní wọn lọ ṣáàtà ọlọ́kadà wọ́n fún wọn lọ́tí mu wọ́n bá fídíò yẹn ló wá gbé jáde àwọn aráàlú àwọn ọ̀yà gbogbo wọn náà ṣùgbà máa bá mi tó bí táwọn ọ̀yà yẹn ti ń ṣùgbà gbó on top of kí lè pè Ìgbòho náà kí lè léyìn pè ẹ ti ní pé máa yẹn ní brain problem ẹ ti ní pé ní brain issue everybody ṣùgbà inú àwọn èèyàn ẹ̀wù èrò ẹjọ́ sọ́ṣà táwọn eléyìí ni sọ́ṣà táwọn eléyìí náà ẹ wọ́n tó ń ṣe máa ìyá tí ga ni ètí wọn ní tó ń ṣàwọn méjèèjì ni pé ṣé ni wọ́n ṣe ń wà lé tí wọ́n wo àwọn kìíní lórí social media orí wọn dàgbò ni wọ́n tán mọ́lẹ̀ gan ẹ jẹ́ kí bàgà ní lọ́ọ̀bì kankan lọ́yọ̀ọ́ bóyá máa rẹ́ ni jáde sóhun ẹ wọ ọlọ́kadà gbọ́mọ ilé náà wọ́n ṣàtàwọn gbọ́mọ aráàlú ẹ̀wẹ̀ wọ àwọn ìyá wọn ṣe ń juwọ́ wọ́n ṣàtàwọn ìyá yẹn náà ni alẹ́ èèyàn ó ti ní brain touch spokesperson àwọn OPC nìyẹn sì ẹ tẹ́ ìwé yẹn ó dẹ̀ lágbẹnusọ wọn sì ó lágbẹnusọ wọn ẹ rí ìgò ẹ àbíbí ti Thomas Bad Freeman àwọn òyìnbó 18th century ọ̀la abẹ́rẹ́ má yìí kú làárọ̀ ṣé kó máa bá lọ ẹ̀jẹ̀ àgbàgbọ́ òfin tí rúru àwọn ọkọ̀ gbélé bí ẹ̀yẹ wọ́n ti sọ fún mi nípa pàpà gèrè ẹ̀ máa gbérò àwọn wèrè báyìí wá mú àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ ti pẹ́ bí gbọ́rọ̀ ni ẹ má bínú olú ẹjọ́ máa ké lọ wèrè continue. kò lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé òun wọn sọ pé wọ́n dìbọn kọ̀rọ̀ tó sọ pé òun mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government the executive chairman of the local government maybe ọ̀dẹ́gbẹ́ chairman orí lókè or something like that òun náà ti kọ́ máa ṣàlàyé debunk ẹ̀
kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọ́n lọ́lẹ̀ má mú wọn má pè wọ́n lọ́bọ̀ kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àmọ́ àǹtí ṣe pé damage control ló ń ṣe bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélábù bẹ́ẹ̀ náà ló sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue whereas àwọn police department wa Nigerian Police Force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá dìbọn kẹ pé irọ́ òun mọ̀ kankan pa ẹ̀ ó ti gbé propaganda ẹ̀ sókè náà bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú Inspector General of Police láti fi ṣe kíni láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà Sunday Igboho yẹ tọmọ yẹ káàró òjìrì yẹ tọmọ àwọn ọmọọba aládémọ a kì í ṣe ní tó lè tàn ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn ṣé nígbà tó bìsì fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kínní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wẹ́ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni o gbọ́dọ̀ show náà ni o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà ìwọ ń ṣe ni tí èèyàn lè òyìnbó ọmọ Yorùbá ò ní tilẹ̀ tó ko Sunday Igboho fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ní tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá tó bá lè kájọ́ làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wọ́n pẹ̀lú àwọn bloggers yẹn lọ nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ ó scam àwọn èèyàn lọ ní òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ ọ̀sán tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè àpòfà tí ibà Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́wọ́ federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ kò sọ káwọn èèyàn máa bú ibà Gani Adams sórí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi da àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú ìwọ náà ní nísìnyí Sunday Igboho OPC lèmi led by ibà Gani Adams. dá padà ìwọ àti tani ṣe pé fún èpè yẹn ti àti àwọn fámìlì ẹ peter ní bá fẹ́ máa lo títàn ọmọ Yorùbá tírẹ́ǹdì tó máa jẹ ló wá ìyẹn Ìgbòho wá tó máa jẹ of course náà nígbà tí Yorùbá mọ orúkọ lè yàn jẹ ó rò pé bóun jọ bàbá yìí tó máa tọrọ owó kiri lọ́wọ́ olóṣèlú ni Ìgbòho torí bẹ́ẹ̀ ni délé ẹ̀ mo ṣe ti confidence sọ̀rọ̀ mo ti délé Ìgbòho sẹ́ẹ̀ mo délé ẹ̀rí mo mọ ọmọ mo débẹ̀ mo sọ mo ń wò lẹ́nu mi pé ìlú onímọ̀ yìí máa ná lówó oúnjẹ lójúmọ́ àwọn tí mo bá lè Ìgbòho wọ́n ṣe 500 tó wọn tó fi ṣoúnjẹ lè Ìgbòho ṣá tó máa gbà dá tó fi ṣoúnjẹ nulẹ̀ àbí ṣe eléyìí sọ jágàjàgà yìí despite the fact kó tó jẹ́ inú àwẹ̀ lànà táwọn kan gbà àwẹ̀ rẹpẹtẹ bẹ̀ lọ́wọ́ tó fi ṣoúnjẹ ibi kan lọ báyìí tó tẹ́lẹ̀ oúnjẹ tọ́ntàn tí kíṣìn tó fi ṣoúnjẹ tọ́kàn kan lọ báyìí wọ́n ní personal kitchen fún Ìgbòho nílẹ̀ wọ́n wá níbi kan tó jẹ́ open space tó jẹ́ kitchen ni ó máa yan boys tó jẹ́ nínú ilé yẹn lójúmọ́ àtàwọn obìnrin nínú ilé yẹn lójúmọ́ nísìsiyìí tó tẹ̀ tó ti wá bẹ̀rù ẹ̀kọ́ tó ti bẹ̀rẹ̀ ẹ̀rù ẹ̀kùn yìí mo rò pé ìwà tó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìgbòho ìṣe bílọ́ní àkíṣẹ́gbẹ̀ bàbá yìí ó mọ̀ ní Ìgbòho ti yà tó ti ju ẹni tó jẹ́ pé wọ́n máa retí kó lóṣèlú fóun lówó lọ kò dọ́yìn olóṣèlú tó rí ìta rẹ̀ kó lè free kó lè ní àǹfààní láti gba tó fẹ́ gbà ní látẹ̀ ti fi mọ oore fẹ́ni tó ṣe lóore Ìgbòho hètò olóṣèlú dùn kí ní dálẹ̀ lọ tẹ́lẹ̀ láti ìgbà tó ti kó lẹ́yìn Ládọjà níjọ́ wo ló tó ti gbọ́ pé Ìgbòho ṣèṣù bàbá tí yín ló ń ṣòṣèlú kiri ó ìtàn ló fẹ́ gbọ́ lọ béèrè èló ní Goodluck Jonathan gbé fún bàbá yín èló ta ló dalẹ̀ Yorùbá nínú Gani Adams àti Sunday Igboho gbogbo bí tọ́mọ Yorùbá lọ Gani nìkan ló yí padà ẹ lọ béèrè 2014 kí ni Gani ò dánwò tán lẹ́kọ̀ọ́ oníye bílíọ̀nù tó gbà ní lọ́wọ́ Goodluck Jonathan
ọ̀gbẹ́ni yóò mọ̀ tán ó fẹ́ gbọ́rọ̀ o onígbòho ń ṣe gbogbo ẹ̀ láti fi wá tó fẹ́ jẹ títa ní fẹ́ jẹ ọba kan bí ìlú bí ọba kò mí Ìgbòho ṣàkútáǹtì ọkùnrin ogun owó yẹn tó ní làkàtọ ṣé bá yóò gbọ́ pàtó ti àkáǹtì Ìgbòho 2021 àṣà 2021 kò less than 20 billion tí wọ́n ti lákàǹtì ẹ̀ àṣà 2021 bá yóò mọ̀ kó bílíọ̀nù Ìgbòho ní sọ̀rọ̀ pé ok I wouldn't blame you torí pé ó máa kó tíṣẹ̀tì wọ̀ bí tàwa kò ní nǹkan kan yìí lẹ́nu fẹ́ kàn máa rí láàrin àwọn èèyàn anyhow mo bẹ̀ nímọ̀ràn lọ lẹ́gbòho kó lọ gbogbo ṣètò nǹkan destroy lẹ́gbòho ó máa ń tọ̀ àwọn cars ẹni ta mọ́tò ló wà tó fẹ́ jẹ torí pé díṣẹ́ solo ó sọ rẹ̀ di gbẹ́ndé abẹ́ everybody ó bá wa ṣe Yorùbá nation ó bá wọn ṣe security kiri ó wọnú kó kiri ẹni Ọlọ́run bá fi hún mọ́ tó ti hun ọmọ líle mọ́ ló ń ṣe gbogbo nǹkan yẹn ni tí bá nínú owó tó níyẹn tí mo lè lẹ́sẹ̀ láti lọ lóyìnbó láti máa travel láti máa gbé Amẹ́ríkà gbé Canada gbé kiri I will just go one place akọ́ máa mu tíì mi láàárọ̀ a máa bá mi dẹ́yìn sí mo kó ti kó family mi kó mẹ́ tá a bá sọ́tọ̀ gbọ̀ I will just go settle my head down tí Nàìjíríà bá fẹ́ mú mi wá tí bá ti wá máa yọ padà ilé tí mo kọ́ sí bíbí mi ìbẹ̀rẹ̀ ní fi sí máa tà dànù ó mọ next day máa gbé nìyẹn pé torí gbà ti kọ́ mọ pé eléyìí ó ẹ̀ńtà àpèdà sọ̀rọ̀ mi ẹ̀wá ní tí Ìgbòho sọ fún pé ó ṣe AI pẹ̀lú ìfẹ́tọ̀ general bí olùbọ̀wọ́ yóò mọ̀ gbòó AI picture lélẹ̀ ìjẹ́gbò yìí ó súnmọ́ pé àìlélẹ̀ ẹbí tún dídì ìṣùfù rẹ̀ pé sọ́mọ́ bu àbíkò mọ̀ àní federal ọlọ́pàá ló wà lẹ́yìn Ìgbòho tí tún dídì ìṣù kó fún Ìgbòho dọ́wọ́ bí tó fídíò yẹn máa tó ẹ̀ lábẹ́lẹ̀ federal police ló ń tẹ̀lé Ìgbòho ló wà ní tíìmù Ìgbòho kò tí ẹ̀ lọ Ọ̀yọ́ state police àwọn yẹn tún wẹ̀ federal police ló wà lẹ́yìn Ìgbòho wà ló ṣe AI these are federal police officers látàbújá ilé tiwa Ìgbòho kọjá ẹni tẹ́ lè fọwọ́ rọ́ sẹ́yìn ìwà àtọ̀gá ẹ kéré sí ní tẹ́ ṣe yìí ó ń ka ní lára torí pé Ìgbòho ó ti kọjá lẹ́vù yín olórin kan ó ní àwa ò sí níbẹ̀ yẹn má bá lè má gbìyànjú àwọn orin yẹn kọ ó ní àwa ò sí níbẹ̀ yẹn mọ́ ibi tẹ́ rò fẹ́ fi wá sí àwa lè kọrin yẹn yín tẹ́ gbórin wọn dáadáa ẹ bá mi ṣe sínú I don't know Ìgbòho sí lẹ́fù yẹn ó ti kọjá ẹ látàyè Babalájọjà ẹni jẹ́ chief security officer lẹ́yìn Odindi state governor for 8 years or how many years tí bàbá yẹn lò lórí governorship ìwọ wá sọ fún wàhùn tó fẹ́ jẹ ẹni ní mansion wọ́n yẹn tó fi kọ́ mansion síbẹ̀ ẹ̀ ṣá go to Soka kó lọ wọlé kó gbowó kó lọ wọ má yóò mọ̀ gbowó ṣá you are now saying Ìgbòho yàtọ̀ fún àwọn anẹ́fà shop àwọn bọ́sọ̀rọ̀ kiri tí ó mọ̀ ni you think say the man dey suffer you don fail o ní ìbẹ̀rù anyways ọ̀fẹ́ lòun èèyàn lè ràn bó bá ṣe o Ìgbòho tó jẹ́ pé ọba àlú kan máa ní aláìwọ́n tí mo sọ ọ́ báyẹn ó downgrade rẹ̀ gan Ìgbòho rẹ̀ lẹ̀ ó lẹ́fù tí Ìgbòho wà àwọn táàtì ẹ̀ tí jẹ́ kankan táàtì di kankan yìí if you see that man on screen ẹ bá máa rò pé akúṣe ni o mo wọ compound Ìgbòho mo kákékù kalẹ̀ ẹni bá jẹ́ tí kì í ṣọ̀tàdé tó bá wọ compound ẹ̀ á máa yà lẹ́nu pé ṣé níbo ẹni kí n má yìí tó wá kiri Ọlọ́run bó nífẹ̀ẹ́ lẹ Yorùbá o eléyìí ló fẹ́ la Yorùbá lójú tójú wa fọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ wa Yorùbá ọ̀rọ̀ sọ tó kókò sójú bíi ti gbogbo páàkì yẹn àwọn òyìnbó T20 ni wọ́n lògò tó ń lò yẹn ọlọ́run mi ti tún lé kàn bóyá àwọn great grandpa ẹ̀ ni wọ́n ní tó ń lògò yẹn tó rí ó kàn rí kí bá kò tí grandpa ló bá gbé sójú bẹ́ẹ̀ bó ṣe rí àwọ̀ ládà lára ilé ẹni tó ń ládì Gani Adam tó ń fún wọn lówó jẹ ẹni ń gbówó jẹ sọ̀rọ̀ eléyìí gbówó jẹ lọ́wọ́ Gani Adam ní nà ẹ ti rí lára ẹ̀ wọ́n wá rí onídìkú Ìgbòho fine ó sọ allegation kan bẹ́ẹ̀ ó ní Ìgbòho lọ mú ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ó ló kàn mú fi ń ṣe skit àdàgbò kọjá bínú dáhùn Sẹ́ríkì Ìgbòho ṣó ti gbàgbé nǹkan tó sọ ni bá fúlẹ̀ kéré Sẹ́ríkì Ìgbòho ṣẹ́jú kan just some seconds bá wá fi Ìgbòho yẹn hàn. Ìgbòho àyà mi ò tó jáde kò sí nǹkan kan ní òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé láti jọ́ tí wọ́n ti bí mi ìlú ẹ̀ rí so nígbà gbórúkọ Sunday Ìgbòho níjọ́ tí mo
gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn gbogbo dúkìá mi àwa méjì péré nìyá wa bí. ṣé gbọ́. ẹ wá tó sọ ṣé ní kí ìgbọ̀ngàn sápò ní ìgbọ̀ngàn ó sáwá sá tó Ogun state níjọ́ tí Igboho tó ń bọ̀ lógún state tó tún gbọ́gbọ́ tó sá ló fi gbé Kwara state dọ́là àwọn tó mọ̀ Igboho nìyẹn tó mọ̀ pé kò jẹ́ ó ṣe fẹ́nu wúgẹ́ẹ̀tì fẹ́nu gbáṣíà Igboho ti fi dán hàn Igboho ti fi dán hàn mo fún yín lọ́túndétọ̀ báyìí gbọ́dọ̀ kó olùyẹlé lópè lọ́túndétọ̀ ń pè Igboho padán hàn báyìí ó béèrè ni pé àwọn Fúlàní ogun tí wọ́n rán lé lẹ́yìn sọ lẹ́fẹ̀ẹ́ now Igboho wá wọ́n tó sọ pé ó mú ọmọ kékeré kan gbé wélé lọ́wọ́ ó fi ṣe skit ẹ wò Igboho wo bí wọ́n ní ìlú tí Igboho lọ ẹ sọ fún Gani Adams yìí go wá succeed kó wá lọ rúnú gbó báyìí if he is not afraid if he is not a coward tí kì bá ṣe ọ̀lẹ tó bá lè wọ rúnú gbó yìí kí ni pé Gani Adams ló wọlé táwọn ẹ̀tẹ́ ilé ó yá máa bẹ̀ wá lọ ìbẹ̀rẹ̀ rẹ o ibi tí Igboho dé yìí wọn bí ọ nìkan kúkó débẹ̀ sófà fídíò yìí ló ń pe ọmọ kan pé ọmọ tó ń sọ pé òun ò gbọ́ Yorùbá Igboho mélèyìí Igboho ló lọ mélèyìí wá pé kó mọ̀ sọ pé ó yá wá máa ṣe kinní fún mi ẹni pé bí ọ Fúlàní lélẹ̀ ẹ̀yin tẹ́sí wo fídíò yẹn tẹ́lẹ̀ má pilẹ̀ kan máa sọ káyọ̀ kan ẹni tó jẹ́ pé bóyá wà yìí nígbà tí wọ́n dé Old Ọ̀yọ́ park yẹn àwọn kan padà ní pé má lọ àṣẹ́tù ẹ̀ fọkànbalẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ tó ṣú wọ́n lè dísì méjì nínú àwọn tí wọ́n gbé ọlọ́pàá kan wá ní rárá o release anybody o ló gbé ọmọ ẹ̀ṣẹ̀ àmà náà sọ pé rárá o ẹ̀rọ ló ń pa o ṣé kò yẹ kẹ́yìn tí mo bí tọrọ ti wá ni ọlọ́pàá tó sọ̀rọ̀ ọlọ́pàá bo ṣùgbọ́n Ọ̀yọ́ state ló gbé ọmọ ẹ̀ṣẹ̀ àmà tó sọ̀rọ̀ ta ló fi síbẹ̀ Ọ̀yọ́ state ẹ̀ tí mo gbọ́dọ̀ ṣe jẹ́ ẹ fi yẹn lẹ́yìn yóò já wa fine mo gbọ́ pé gbogbo tí Igboho ṣe skit ni ó yẹ ẹ̀wù bí tí Igboho wà ẹ̀wù tuntun tó lọ pa nígbẹ̀tì kì í ṣe Igboho nìkan ló ti ṣe tó ṣe o ó tún patú nígbẹ̀tì ó tún rescue ẹnìkan nígbẹ̀tì ó gbé lọlé inú ilé yẹn rè tó ti ń dúpẹ́ táwọn ìyá yẹn ti ń yọ ìyá yẹn tó wá ń ké kó sì kà wọ́n mọ́ ọ̀run kan wọ́n wá sọ fún ìyá pé ṣe sùúrù má wọ̀rí délé ti dé má wọ̀rí àwọn ọmọ yẹn ìtọ́kù náà máa gbà Igboho dẹ̀ ṣèlérí fún wọn òun máa gbà wọn ṣe bá ti play fídíò yìí lẹ́ẹ̀kan ó tún ṣèlérí pé òun máa gbà wọn ẹ má wọ̀rí ó wá ní gbogbo ìlú àwọn ìlú tó tẹ̀léra wọn gbogbo ẹ̀ ló máa ṣiṣẹ́ dé ọ̀lẹ nìyẹn o ọ̀lẹ Gani Adams ṣe wé eléyìí o ẹgbẹ́ ní tó ń pè lọ́lẹ̀ ẹgbẹ́ ní wúgẹ́ẹ̀tì ẹgbẹ́ ó ń wọlé lọ bá wọn ọjà tó tọ́ gbé ọmọ wọn ẹgbẹ́ èrò ń ta òun fẹnu wúgẹ́ẹ̀tì ẹgbẹ́ èrò lẹ́ níta pẹ́lú tẹ́lẹ̀ ẹgbẹ́ èrò ó tẹ̀ ṣe propaganda ó ké pàtó kúrò bíbá ṣẹ́wọ̀n bí tó lọ ó wá rìn ní 30 kilo ó rìn ní 30 minutes tó fi wọlé lọ bá àwọn Fúlàní ẹ̀ kó tó dé Fúlàní ti kẹ́rù wọn ti sá lọ àwọn ajínigbé wọn ti kẹ́rù wọn ti sá lọ 30 minutes láti ìgbàgbà sí inú igbó láti inú igbó ládà sí gbangba kí ni nǹkan tí wọ́n ní lẹ́mìí kí lọ́ọ́ Fúlàní yẹn ní lẹ́mìí ẹgbẹ́ gbàgbé òun nìkan kọ́ ló tún lọ àwọn federal police yẹn náà tẹ̀lé lọ tí ò bá lọ́wọ́ Àbújá mú tí inspector general wọ́n pa ẹ̀ àwọn ọlọ́pàá ẹ̀ lẹ́yìn kì í ṣe sí àdájẹ́ Ìgbòho níṣẹ́ tó jẹ́ kiri àníkílẹ̀ Yorùbá kó gbòmìnira ẹ̀ lè rí i ṣe ẹni ọmọ kékeré báyìí kò kú nínú ìlú yẹn wọ́n ti fúnra wọn lọ́pẹ́ Ìgbòho ti dẹ́kun oníkálukú ti túlẹ̀ fẹnu wúgẹ́ẹ̀tì wọ́n bẹ̀rù Gani Adams ẹ̀wọ̀n nílé Fúlàní wọ́n bẹ̀rù Gani Adams fún Ìgbòho náà bẹ̀rù ẹ̀dẹ̀ ní pé wọ́n fọwọ́ kankan wọn tó bá jó lè ní wọn kó anything kí náà ní nínú Fúlàní ní inú ilé wọn lẹ́wọ́ ẹ̀ ẹ jẹ́ fún alẹ́ kájọ wo fídíò yẹn ó yá. wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. inú ìṣòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàbò àmì ìlànà ìyá àwọn ní aláàbò lára. Yes. Obviously, just outside dancing. Yes.
ilé gan di báàgì lọ́wọ́ ni. tó bá ti jẹ kó sì ń kẹ fún àwọn padà àbí. àwọn kékeré yẹn wọn burú gan wọn ò ṣe trust. eléyìí fún mi tó bá ti fẹ́ bá orúkọ wájú lókun ilé wa gbogbo àwọn àní tí mo sì ká báyìí kò sí ilé wa tí ilé bá fẹ́ bá orúkọ ilé wájú lókun ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́mọ́ kan ní sí ọwọ́ àdé ṣe ẹ jẹ́ ká wọ́n. wọ́n sọ pé ṣé máa gbé inú rẹ̀ ló mọ̀ má sọ pé wọ́n rí àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road. Àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. Wọ́n tẹ̀ ń ṣayé ló ń bí mi. ìjọba ibi ìlẹ̀ kan. Àwọn àgbà mi ni. Wọ́n dẹ̀ dá lulẹ̀ olúrẹ̀ lọ, wọ́n kàn dẹ̀ ń yọlẹ̀ lọ.
ẹ̀rẹ̀ fẹ́nu jágẹ́tì lọ́dọ̀ àwọn ẹni sóúnjẹ lọ́wọ́ nínú wọn tó gbọ́ pé wọ́n máa láwọn kan tó máa dúró nínú igbó yẹn tó máa pè wọ́n pé Ìgbòho ti dé bí báyìí yóò tó gbélẹ̀ kódà ẹnu jẹ wọ́n sè lọ́wọ́ lórí iná definitely wọn rìn jìnnà wọ́n ṣẹ̀ sá lọ ni bẹ́ẹ̀ kọ́ fẹ́ ṣe dáadáa kan lé wọn mú kò sí tó kankan àbẹ̀ kò sí kan tó kàn yàwó kò sí tó kàn wọn mọ́ bẹ́ẹ̀ àwọn kan wọn tó ń jíyàn gbé yẹn gangan la need number one nìyẹn wọ́n tún lọ sí gómi wọ́n tún lọ settlement wọn míì wọ́n wá ọ̀rọ̀ àwọn Fúlàní bẹ́ẹ̀ ẹ wo peace tí Ìgbòho fi bá wọn sọ̀rọ̀ he spoke with them peacefully ó dẹ̀ sọ condition fún wọn ẹgbọ́n nǹkan tán jọ sọ. bí mo ṣe wáyé ní ìbájà wa láfíà mo bá wa ohun tí ń ṣẹlẹ̀ ń gbòó ń bí ní ìfọwọ́ sí wọ́n pe gbogbo àwọn èèyàn pátápátá títí pé tó ń gbà àwọn èèyàn òtítọ́ tí n bá tún gbọ́ pé wọ́n dín ẹ̀gbẹ́ ń gbòó ń bí àwọn iṣẹ́ tẹ́ jí gbé tánìkan mo wà ní fún lówó tí n bá tún gbọ́ pé wọ́n dín ẹ̀gbẹ́ ń bí àní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó mi wà pátápátá ẹ̀tọ́ tọ́wọ́ tó wá ní ìbádẹ́ bà kò ní fara rẹ̀ sọ fún. láyé dẹ́kọ̀ náà láti mọ́kà yẹ mọ́kà bí fún wa. náà gọ́ọ̀dẹ̀. láti mọ́kà yẹ mọ́kà bí fún wa. náà gọ́ọ̀dẹ̀. láti mọ́kà yẹ mọ́kà bí fún wa. náà gọ́ọ̀dẹ̀. láti bẹ̀ so de fada wa. alhamdulillah. ba mu so fada mu. láti bẹ̀ so de fada wa. ba mu so fada mu. abin da yake so. na. a tara mutanen ku. dugula ne. gaba da. Ake na wanga namu. Ko ne ce buhun ka ku yi mitin. Aka sake doki mutanen mu. Láti musu ki kayan wuce. Ya sake dawowa aka doki mutanen mu. Kuma sala. ṣùgbọ́n tó bá ti jíyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwọn náà fọwọ́sí kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. Ya ce maka hoda maka ko ba sake doka mutane ba. Saboda ya kashe. Babu wani wahala. Allah ba mu. Wai aka sake doke mutum don gari ga du kula da cikin gari ga. Kẹ̀lẹ́ sọ fún gbogbo àwọn Fúlàní tó wà láàrin. wọ́n sọ fún mi ní ó pe àwọn ọmọ rẹ̀ wọ́n fi ẹ̀sùn kan ọmọ rẹ̀ pé àwọn náà jíyàn gbé wọ́n sì ń jalè ó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí ó ní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọ́mọ́. Alhaji náà ya ce baka yara ka mutane suna magana su a cikin gari waya kira su halin su ba su da kyau suna fata maka suna ka fara musu su yi dankali ko ba su yi dankali ba ana fasa musu yadda tuka guda nawa ne wai kana ciki saura ka je na zuwa wai du yaran ka gbogbo Fulani pátápátá kira su yaran ka wai kira yaran ka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su kai kara ba wurin ranka ne dai ai ba ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce ko duk lokacin da yanzu kai abin da bai da ci an ka kama su ba ruwanka ka gane ko aboki wanda abokin suka yi ka wara musu su bai da ke abokin wanda ba su da kore su ta da su ko ba su da su aka gani su aka saka waje a gobe tare Allah ta wai duk yaran nan kuma ba yan ka je wani aboki a cikin gari ma ko ina ma ko daga igbaci ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga mu yaran ka kada su yi wannan abu ma in sun kai wannan abu mai gida ya ce sai so ya banna nan a cikin gari a gane ya sa ba so fun ya wai abin da wanda ya ga maka wani gbagwa wai ka ji magana shi na ji magana shi wai ka ji magana shi wai so ba na ji magana shi ya wanda ya ce kuma ba to wallahi na ji magana shi wadin ya kuma duk yanda mutane suka ji tsoron shi ka ji abin da ya ji magana ka ji abin da ya ce wai iya ji labari an ka sata wani a cikin gari ma yanzu ba kima ko ba ji gari ba ba men bi ba zai kware ba ka gane abin da ya ce gbogbo ma ba na ma yau ba wa jagan da shi sa su halbe shi su kama wanda zai kama tuku abin zai kashe kowa ne a cikin gari. ṣùgbọ́n tí wọ́n bá ti dín gbé fàlàfíà wà bí ṣe ń wà láti ilẹ̀ kó tó kọ́ change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá màálù mọ́ tó jẹ́ pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn àlàáfíà kàgbọ́n mọ́ sí in ba wani abun ba wani masalla ma abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zuwa yi bura'u ba abin da ranka da ya ce Allah tsare Allah tsare nagode minti du to duka ma wannan bayanin da yazo yayi gaya man kasan nan gidana ne kuma abokin shi ya sai man wurin muka zauna lafiya ó ní ọ̀rẹ́ òun náà ló ta ọ̀rẹ́ rẹ̀ ilé òun ní ilé òun ní òun sì ti wá bí ẹni tó fún níbí
wọ́n sọ lé tó fún bí òun ní fọ́mà alága wa ní bẹ̀rẹ̀ wọ́n máa gbọ́ tí mo fẹ́ sọ fún ó gbàgbé tó fún bí o èmi lè gbé kó bí ó gbàgbé tó fún bí ní Sunday wo lè mi sọ̀rọ̀ fún àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń ṣí bẹ́ẹ̀ so àlàáfíà ni mo fẹ́ kájọ mọ́ gbé fún wọn gbé pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ̀ gbọ́dọ̀ bó fún àwọn ẹnìkankan jẹ́ mọ́ yaje ci a kawo karan da kuma a kira ranka da a ibada a ga ya ji a ma sai ìjọba bàbá Bọ́lá Tinubu ìjọba bàbá Bọ́lá Tinubu bá sọ fún ó fi òfin gbà yẹn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwọn níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ polóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò mí àwọn ọ̀dẹ igbó dẹ̀rẹ̀ àgbẹ̀là iṣẹ́ oko làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé ẹni amó àló ta fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ rẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ̀ lọ pàápàá sọ fún ẹ bá ṣe dé fún ẹ ṣàwùjọ ẹ. Tinubu zai so su bi lafiya da kowa da kowa ba wata ore mutum bai so su bi lafiya a kore shi za a kore shi a cikin ni dai ina fada wa mutane olóòwò àṣọ sí tí òun fẹ́ dókò zan fada masa zan kira mitin kamar yadda aka zo gida ẹni kò pè mítì kó gbogbo àwọn ọmọ wọn láti bá wọn sọ̀rọ̀. kowa ga fuska na ka ji abin da ya faru a kan ranka da ya so daga Ibadan ko ne so kuyi ka san ai sata wani naji mu ku olóòwò ai sata wani yaro kanana yaro ne wani da cijo ai sata kuma ba su san wurin da suka je da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can Igbo ko ba ka ba an kai musu kudi ma an kashe guda mai ciki ma ciki an kashe shi ka ji labari ko bule yare olóòwò to kai ma yanzu ka san in wannan su yaranka duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu yanzu ka so ka kore su ba abin da ka san kai da ci ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba ka ba to in yaro kanana ya ji an kawo maka abin da bai da cewa ka san kai da cijo za ka kama ko ba ka ba za ka kama kuma ga su gaban mu yanzu na yaro ko guda ai ni kadai ne a cikin wannan yaro ba yanzu ga su gaban Najeriya ba ko ba ka ba san da duhu ko Obama ne bai san shi ba cikin gari duk wanda zai zo ya mutu ne bai san shi ba aka yake daga ganin shi guda ne gaban duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san kowa na san kowa kaga maka nan gari cikin kaju ka ga mashi kuma wajen kuma ba mu so ko guda mu akwai jira bare wanda ya ji an daure kuma wai an ji an daure wani yara na ne suka kunshe shi yara na yara ka bane yara shi bane su abu ga su mai horo tare suka je suka bayyana su horo tare suka je ba yara ka bane àwọn ọmọ wọn lọ sọ àwọn ọmọ bíi lóko wa ń bí ọmọ lọmọ tí ń lóko tí ń dà tó ẹ̀rẹ̀ mú ẹ̀dẹ̀ mọ́ bí tọ́ba jẹ́ pé àbá ní sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ àbá ní sásìkò ọmọ yẹn máa kú ní bàbá wa gbogbo orú bàbá yẹn kó dúpẹ́ fọlọ́n pé àwọn bàbá ẹni mọ́ ní ẹ̀fọ́ ti wà yìí wọ́n dúpẹ́ fọlọ́n. alhamdulilayi kuma na gode mashi kuma mun ji lamari dúpẹ́ fẹ́mi o kó dúpẹ́ fún Ọlọ́run àti pé alhamdulilayi àwọn bàbá wa Bọ́lá